gẹ́gẹ́ bí ìṣe wa àti àdéhùn tí mo ṣe nígbà tí mo wà ní ìlú òyìnbó pé a máa fọjọ́ sí tí a máa pàdé náà ni mo fẹ́ múṣẹ. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, àdéhùn tí wọ́n bá ṣe gbọ́dọ̀ múṣẹ. Mo kí ó gba táwọn wọlé. Kí Ifá ìfẹ́ wálé. A bá ṣe program yẹn. Kí lẹ bá power tap. Ẹgbẹ́ àwọn admin mi ò sí busy. Wọ́n bá dé máa gbọ́n wọlé. Ẹ̀kọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà ni a máa bára wa sọ ní gbogbo ọjọ́ ajé bí àwọn ọmọ Oòduà ṣe máa ń lò. Ọjọ́ ajé gbáwo ti lọ síbi iṣẹ́ gbáwo lọ sídìí owó ẹ̀ àti gbogbo lórí ètò yìí lórí sẹ́gmẹ́ǹtì kò lè yé wa. A kì í ka Kùránì ń bí, àyíká díìsì ń bí, àyíká Bíbélì, àyíká Kùránì, àyísọ̀rọ̀ Jésù, àyísọ̀rọ̀ Mọ̀hámọ́dù. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti òrìṣà nílẹ̀ Yorùbá là ń ṣe ń bí. Náà bó la lọ ni pé à ń sọ̀rọ̀ àwọn Jésù Mọ̀hámọ́dù bí o. Area tá máa lọ lénìí níta ní ojú 2 hours péré lọ. Wákàtí méjì péré la ní. Tí máa sọ̀rọ̀ ọgbọ̀n ìṣẹ́jú àgbà àwọn èèyàn wọlé. Tí wọ́n sọ̀rọ̀ di 1 hour 30 minutes. Tí wọ́n pa aago méjìlá a máa end the program yẹn. Mo rò bóyá wa tó bá di ọjọ́ Àlàmísì tó ní gbogbo ní Thursday a máa sọ̀rọ̀ nípa Ìsìlámù àti Mọ̀hámọ́dù. Ṣé lórí ètò yẹn àníkà Bible ànísọ̀rọ̀ ṣẹṣẹ Kùránì Ànábì la máa discuss. Ọjọ́ Sunday yẹn la máa discuss Jésù àti Christianity láti bẹ̀rẹ̀ lánàá. Ó kàn wá dùn mí pé tí mo fi ń ṣe screen recording mi mọ̀ bó ti stop. Ìyẹn lè ṣe rí lórí YouTube lánàá lórí Facebook. Mi mọ̀ bó stop. Gbọ̀ngàn ni pé ó ń ṣe screen recording yẹn lọ bẹ́ẹ̀. Ọ̀dà pé TikTok dẹ̀kẹ̀rẹ̀ òun dàbí YouTube dàbí Facebook tí wọ́n bá ń record wọ́n bá ń save fídíò yín òun ò ní. Tẹ́wà screen record ẹ̀ ní iṣẹ́. Ó máa ń lọ láàárọ̀ yìí ni pé a fẹ́ gbé ọ̀rọ̀ Ifá yẹ̀wò. Ọ̀rọ̀ kí ni mo pè é? Ifá. A fẹ́ gbé yẹ̀wò ní àárọ̀ yìí. Ìwé tá a dẹ̀ máa fi gbé yẹ̀wò ó ní ìwé tó wà ní ọwọ́ mi. Mo rò pé rí.
ẹni tó kọ ìwé ni bàbá wa Wándé Abímbọ́lá. Professor Wándé Abímbọ́lá. Àti ìwé wọn kejì tí wọ́n pè ní Odù mẹ́rìndínlógún, ìwé yẹn rèé. Ìwé tí máa ń sọ̀rọ̀ yẹn gangan rèé. Odù mẹ́rìndínlógún. Bàbá náà ló kọ. Ta ni bàbá yìí? Bàbá yìí jẹ́ ọmọ Ọ̀yọ́, Ọ̀yọ́ Aláàfin. Òjò Pàṣẹkẹrẹ, ọmọ Àtìbà. Àwọn náà kọ̀wé. Àwọn náà kọ ilé tí mo fi hàn yín tán pè ní Ifá, an exposition of Ifá, literary corpus. Wọ́n sọ níbẹ̀ ni pé àlàyé ní kíkún, àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa Ifá àtàwọn tó kó sínú. Tí mo ṣe gbé ọ̀rọ̀ yìí wá ni pé àwọn máa ń ṣe misconception nípa Ifá. Though story pọ̀ torí bàbá náà sọ̀rọ̀ kan nínú ìwé yìí. Ẹ jẹ́ n ka ẹ̀yìn ìwé yìí fún wa nípa ọ̀rọ̀ Ifá. Bàbá ní ìwé yìí jẹ́ àkójọpọ̀ ẹsẹ̀ Ifá. Ìwé yìí jẹ́ àkójọpọ̀ ẹsẹ̀ Ifá. Ifá tí a mú jáde ní inú àwọn ojú odù ọlọ́jà mẹ́rìndínlógún. A mú ẹsẹ̀ Ifá mẹ́jọ mẹ́jọ láti inú odù kọ̀ọ̀kan, bẹ̀rẹ̀ láti inú Èjì Ogbè títí ó fi kan Òfún Ọ̀ràngún méjì. Bàbá fẹ́ sọ̀rọ̀ kan bẹ̀. Bàbá ní ìyàtọ̀ tí ó wà nínú ìwé yìí àti àwọn ìwé Ifá àti ewì àdáyébá mìíràn ni pé a ṣe àlàyé ẹsẹ̀ Ifá kọ̀ọ̀kan tí ń bẹ nínú ìwé yìí lẹ́sẹẹsẹ bóde ṣe wà ní ìwé nìyẹn. Wọ́n ní ìyàtọ̀ tó wà láàrin ìwé yìí non discourse lọ. Wọ́n ní bàbá ní a ṣe èyí nítorí pé àwọn ṣe àkíyèsí wípé àwọn ẹsẹ̀ Ifá wọ̀nyí kì í yé àwọn akẹ́kọ̀ọ́ púpọ̀ tó máa ń wá síta yẹn. Gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí tán ṣe fúlàpà tán máa ń gbé Yorùbá lárugẹ wọn ọmọ kankan o. They know next to nothing. Wọn ọmọ kan palẹ̀ Yorùbá rárá. Ìlú òyìnbó náà ń gbé, ibẹ̀ náà dàgbà sí. Ẹ wá ní kí wọ́n sọ̀rọ̀ fún wa nípa tó ṣẹlẹ̀ ńlẹ̀ wa. Ẹni kan máa bọ̀ nílé, mo kí ẹlẹ́mì èjì ẹdẹ ẹ káàbọ̀ ń bọ̀. Bàbá sọ pé kódà àti olùkọ́ náà, àwọn tó tún kọ́ wọn náà wọn ò tún gbọ́yé ń bọ̀. Wọ́n ní wọn gbọ́yé dáadáa. Nígbà tí wọ́n bá ń kà wọ́n tó máa ń kà wọ́n kì í gbọ́yé.
wọ́n ní èdè àtayébáyé ni èdè Ọ̀rúnmìlà. Èdè àtayébáyé, that is èdè Yorùbá yẹn, èdè àtayébáyé ni. Mo sọ fún wa pé Yorùbá ti exist years, thousands of years àbí hundreds of years kan tó bí Jésù, káwá tí wàá sọ Muhammadu, àbí kan tó bí Ànábì Ìsá. So Yorùbá ti exist kan tó dé. Máa wá pé gbogbo ìran ti pé kánà mọ́dù tó dé sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ìran ti pé. Mo kàn ya ni o. Wọ́n bá sọ pé èdè àtayébáyé ní èdè Ọ̀rúnmìlà tí ṣe èdè Yorùbá, kó Oòduà tó dé ní Yorùbá ti wà. Wọ́n á bọ̀. Wọ́n nítorí náà bọ̀ kò yani lẹ́nu wípé èdè Ifá kìí tètè yé ọ̀gbẹ̀rì. Èdè Ifá kìí tètè yé ọ̀gbẹ̀rì. Ó ní bí tí wọ́n lọ mẹ́rin náà o. Ìdí nìyí tí a ṣe àlàyé ṣókí lórí ẹsẹ̀ kọ̀ọ̀kan fún ẹni tí ó bá ní òye tí ó sì ní ìfẹ́ sí ẹsẹ̀ Ifá. A lérò pé àlàyé wọ̀nyí yóò jẹ́ ìlànà pàtàkì nígbà tí ó bá ń ka ìwé yìí fínífíní. Wọ́n ní nítorí ìbẹ̀rẹ̀ ìwé yìí ṣe àlàyé nípa ohun tí Ifá jẹ́ gẹ́gẹ́ bí òrìṣà tí mo lọ gan nìyẹn àti ewì àdáyébá Yorùbá. A lérò wípé àlàyé yìí náà ó ran àwọn òǹkàwé wa lọ́wọ́ láti mọ ipò tí Ifá ipa tí Ifá kó nínú ọgbọ́n, ìmọ̀ àti ìrírí ọmọ Yorùbá. Now, I fẹ́ discuss Ifá. Aláàkọ́ ni pé wọ́n lọ gbé àwọn ọkọ̀ àti ọba náà sọ tí ò lọ bẹ́ẹ̀ nínú Yorùbá. Tí ó gíní tí ò lọ bẹ́ẹ̀. Torí Ifá bọ́ ṣe sọ̀rọ̀ Ifá máa rí pé ṣe pé àwọn ló nílò òòṣà àti èdè àti ewì. Ifá ò kìí ṣe òòṣà. Ifá kìí ṣe òòṣà. Òǹkà ni. Àwọn ọmọ Oòduà ló sọ́dọ̀ òòṣà tọ́nà ń bọ Ifá, tọ́nà ń ṣẹ́fá fún èèyàn. Òǹkà lásán ni ìmọ̀ ni tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú bíbọ. Ẹjá wo tí ọ̀wá fúnra wọn kọ nípa Ifá. Ìwé wọn yẹn rèé. Ṣẹ́gbẹ́ Ifá ni wọ́n fẹ́ discuss Ifá in details. Nínú preface ìwé yìí ó lè pé moderator mi ò sílé, kò bá má káùntì míì táwọn fi display ẹ̀ fún yín. Ó ní bàbá sọ pé Ifá fẹ́ sọ̀rọ̀ bàbá yìí. Wándé Abímbọ́lá jẹ́ professor of Yorùbá linguistics. Professor ni wọ́n nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Ṣẹ́dẹ̀mọ̀ tí wọ́n ti dé ipò professorship nínú nǹkan wọn gbẹ̀kọ́ lẹ́nu anybody mọ́ nìyẹn.
àwọn ti dé peak nínú academics tó bá ti gba oyè professor ó ti dọ̀gá pátápátá nínú field yẹn ni o, nínú Yorùbá, nínú èdè ẹ̀kọ́ àṣà Yorùbá professor ọ̀gá ni wọ́n. bọ́n ṣe wájú ọ̀gá tó yẹn náà kò ní kó má ṣe mistake o, torí òyìnbó náà wá tó parí ọ̀rọ̀ òyìnbó ò dáa Yorùbá lọ́dẹ̀ sọ̀rọ̀ wọ́n lẹ́nìkan kì í mọ nǹkan tán, ẹnìkan yé kí ni wọn kì lè mọ nǹkan tán láyé. kí ló ń yẹ professor fún máa yẹn kó sọ ìgbà tó lè dá professor lẹ́wọ̀n ẹ̀kọ́ kọ̀ọ̀kan bó lójú tá a lè tọ́ bọ̀ ń bẹ́ o. ṣe babaláwo tó làwọn ó lè wà tí mo wo interview mo lè máa gbé wá bàbá Peter Fatomilola wọ́n ní babaláwo làwọn táwọn aláwo tó wà lọ ń dá àwọn bàbá ní kò sí tó ń pè léṣù pé èèyàn léṣù, wọ́n ní èèyàn ní èṣù wọ́n ń gbé yẹn bọ̀. Ifá la fẹ́ discuss láàárọ̀ yìí ṣe tó jẹ́ sọ́dọ̀ Abímbọ́lá nìyẹn ó sọ nípa Ifá. wọ́n ní Ifá divination literature is perhaps the most accomplished product of Yoruba traditional culture. wọ́n ní ṣe rí ìdáfá yìí ó wà divine, as in ó jẹ́ báwo ṣe lè tó ṣe lè yé wa náà tó wá nìkan wà divine in tó bí àwọn tó wá látọ̀run ṣá nǹkan yé wa bẹ́ẹ̀. wọ́n náà fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe jẹ́ nǹkan pàtàkì nínú àṣà Yorùbá. wọ́n ní Ifá indeed the Yoruba traditional body of knowledge. Ifá yìí o ìmọ̀ kan ní tó kún kẹ́kẹ́ lọ́dọ̀ Yorùbá. wọ́n ní embody the deep wisdom of our forefathers. ó wá kó àwọn òye àwọn ọgbọ́n àwọn bàbá wa sínú, òye àti ọgbọ́n àwọn bàbá wa ó kó wọn sínú yẹn nílẹ̀ Yorùbá o. wọ́n ní it is a complete system by itself. ìlànà kan ní fúnra ara ẹ̀ lọ́tọ̀, ó túmọ̀ pé Ifá fúnra ara ẹ̀ dá dúró ni tí ò ní nǹkan ṣe pẹ̀lú àwọn tí àwọn Oòduà ń bọ̀. ẹ tó gbọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí wọ́n ní it is a complete system by itself in which tó jẹ́ pé all that the Yoruba consider valuable to them throughout the whole range of their experience from the ancient times can always be found. gbogbo tí o bá ti nígbàgbọ́ sí tó ti mọ̀ látàyè gbọ́n la lè bá parí nínú Ifá. wọ́n ní no one mọ́tò òrèrè yìí náà wọ́n ní no one who has studied Ifá in detail we fail to see wọ́n fi reduce ariwo ẹ̀ díẹ̀ wọ́n ti bá. wọ́n ní no one kò sẹ́nìkan who has studied Ifá in details
tó ti study ṣe pé study ẹ̀gbọ́n mi study tó lọ kẹ́kọ̀ọ́ nípa torí ìmọ̀ ni kò ń ṣe òrìṣà. Yẹ pause there mo padà bọ̀ ẹjọ́ ṣọ́mà ló ń kọ́ ẹ̀kọ́ nípa bíbọ Ọ̀ṣun Òṣogbo, ṣọ́mà ló ń kọ́ ẹ̀kọ́ nípa eégún, ṣọ́mà ń kẹ́kọ̀ọ́ nípa orò, ṣọ́mà ń kẹ́kọ̀ọ́ nípa Ọbàtálá, Ṣọ̀pọ̀nná àti gbogbo òòṣà táwọn ọmọ Oòduà ń bọ̀ yẹn ṣọ́mà ń kẹ́kọ̀ọ́, ṣọ́ lè kọ́yàn ní gbódù, ṣọ́ lè kọ́yàn pé wá ṣawo, wọ́n máa kọ́ ẹ pé tí wọ́n fẹ́ ṣawo ẹ̀kọ́ awo rèé, wọ́n máa mú ẹ̀wọ́ nìyà unknowingly for you to you. Bọ̀ Ifá èèyàn lè kọ́ knowledge ni, kò ní nǹkan ṣe pẹ̀lú òrìṣà tẹ̀ ń bọ̀. Ẹ máa gbọ́ bọ̀ o, a máa sọ pé no one kò sí ẹni náà who studied Ifá in details tó kọ́ ẹ̀kọ́ nípa Ifá dáadáa we fail to see the fact that tí ò ní rí wípé the people of traditional African society were not as ignorant as we often been told. Kò sẹ́yìn tó máa kẹ́kọ̀ọ́ nípa Ifá dáadáa tí ò ní mọ̀ wípé gbogbo náà yóò sọ nípa pé Áfíríkà ò lajú wọn ọmọ ọgọ́gbà ẹ̀ wọ́n ní irọ́ ni o, wọ́n parọ́ fún wa ní o. Tá bá kẹ́kọ̀ọ́ nípa Ifá dáadáa àmọ̀ pa lajú tí wọ́n tà ti sọ bí nìyẹn o. Wọ́n ní the peoples àwọn èèyàn of traditional African àwọn tó jẹ́ ọmọ ilẹ̀ aláwọ̀ dúdú were largely illiterate to be sure. Pé àwọn ọmọ aláwọ̀ dúdú yìí o àìmọ̀ kẹ́ndà wọn láàmú gan o táàmù wọn ni but they were no fools. Wọ́n yé ṣe òpè, wọ́n lè má lè kà òun yé ṣe òpè, wọ́n mọ̀ tó ń ṣe. Àìlèkọ àìlèkà nìkan tó bá kọ owó ilé wọn lè kà but wọ́n yé ṣe ọ̀dẹ̀ o, they are not fools. Wọ́n ṣe mọ́ká wọn iṣẹ́ ọ̀dẹ̀. Wọ́n ní among them were elite classes. Láàrin àwọn tí ò lè kọ́ tí ò lè kà yìí tó ń dẹ̀ study Ifá tó ń mọ̀ ń pa Ifá, àwọn èèyàn gidi máa ní àwọn tó ń gbọ́ nǹkan yé such as the babaláwo ìyọ̀wá Peter Fatobola Lansing babaláwo ni wọ́n tó máa mọ̀ ń pa Ifá tó lè mọ̀ ń pa Ifá. Àìlèkọ́ àìlèkà nìkan àwọn lè ti mọ professor àwọn lè kọ́ wọ́n lè kà àwọn lè tó yá ìṣe professor ìwà ìbá ọkọ̀ náà ka ilé àwọn babaláwo tó ń kàwé ni wọ́n rí fáàsì pé bọ̀ àìkàwé wọn yẹn náà o wọ́n mọ tó ń ṣe o. Wọ́n ní who have preserved all the ingredients of their own culture in an utmost complete oral form. Wọ́n ní gbogbo tá à ń sọ yìí gbogbo èlò tó wúlò fún wọn ló wà nínú ọ̀rọ̀ àtẹnudẹ́nu tí wọ́n mọ̀ but in such a way that knowledge is co-filed and transmitted orally with care. Wọ́n ṣe wá rí àwọn ìmọ̀ yìí o, wọ́n ń sọ lẹ́nu wọ́n dẹ̀ ń pín káàkiri pẹ̀lú àkíyèsí, patient and perseverance àti wọ́n dẹ̀ ṣe sùúrù wọ́n dẹ̀ ní àmúmọ́ra. Wọ́n ní Ifá is the Yoruba traditional thought system par excellence. Ṣé wàá rí Ifá yìí o ìrònú jinlẹ̀ Yorùbá ni o
tó ní agbára tó le gan. Wọ́n ní it is the hope of the author. Okay, àwọn tó fẹ́ sọ̀rọ̀ tara wọn nìyẹn. Now ẹ já lọ, kí là ń pè ní Ifá gangan? ṣẹ̀gbọ́n mú segment by segment a ti sọ ìwúlò Ifá. Ṣé ọ̀tọ̀ ní ọ̀pẹ̀lẹ̀, ọ̀tọ̀ ní Ifá o, but wọ́n wà interwoven, wọ́n wà kiri interwoven, wọ́n wọnú ara wọn ni. Ó wá ní nínú paragraph 1 ìwé yìí náà tí mo kà fún yín, wọ́n ní Ifá sacred palm nut. Ẹ̀wọ̀n tó ń pè ní palm nut, kí ni ẹyin yẹn tó bá ṣe epo tó bá bọ́ epo kúrò lára ẹ̀, kí ni yẹn náà ń pè ní ẹyin. So ara ẹ̀ tó bá dì pọ̀ máa fi ṣe Ifá. Òun ló máa ń pè ní ìkin Ifá. Wọ́n ní as 16 in number, mẹ́rìndínlógún ni wọ́n. So mẹ́rìndínlógún lè máa dépọ̀ ó máa jẹ́ 16. Máa gbọ́. Wọ́n ní are the most important ritual symbol of Ifá. Pé àwọn kinní yìí gangan ni ìdí symbol, ìdí kinní kan la pè ní France ìjọ́nà lọ́nà. Ìdí kí la pè symbol náà ìjọ́nà lọ kẹ́nìkan rán mi létí. Ṣé ìdí sin àbí ìdí kí la pè náà? A pè ní kinní kan. Ìdí mo rántí. But symbol ṣá. Ká pè ní èdì ìjà mi rántí. Ṣé èdì kí la pè náà? Èdì kíní kan ní ìdìjàre symbol. So tàbá ti láwọn kíní ẹyin yẹn, tàbá ti 16 yẹn, symbol Ifá gangan nìyẹn. Wọ́n ní according to the myth, gẹ́gẹ́ bí nǹkan máa ń gbọ́, containing ìwòrì méjì tá a rí nú ẹsẹ̀ Ifá kan tó ń pè ní ìwòrì méjì. Ẹgbọ́n tó sọ, tá a rí ní ẹsẹ̀ Ifá kan tó ń pè ní ìwòrì méjì. When Ọ̀rúnmìlà replaced himself with the ìkin, ṣẹ́rí ìtàn sọ yìí. Èmi ò gbà wọlé. Torí pé Ọ̀rúnmìlà tèmi mọ̀, orúkọ ẹ̀kọ́ nìyẹn o. Orúkọ bàbá yẹn kọ́ nìyẹn. Yóò bọ́ mọ orúkọ ẹ̀ mọ́. Torí Ọ̀rúnmìlà ló paná ẹbọ nílẹ̀ Yorùbá. Ẹ wá rí pé Ọ̀rúnmìlà méjì ló wà. Ọ̀rúnmìlà mélòó mọ̀ pé méjì ló wà. Máa kà fún inú ìwé yẹn o. Ìkan jẹ́ èèyàn tó ń bóbìnrin sùn, tó bí àwọn ọmọ méje, tó di orígun ilẹ̀ Yorùbá mú. Alákétu, Ọlọ́wọ̀, Ògúnléèlá, Ọ̀ràngún nígbà bla 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 tó lọ bẹ́ẹ̀. Ṣé wá rí Ọ̀rúnmìlà míì yẹn ò lè gun lára rárá. Kí ni wọ́n ń pè ẹ́ náà? Ṣé àmú ẹ̀bà kọ́ nìyẹn? Àmú ẹ̀bà nìyẹn náà tó àṣẹ place. Àmú ẹ̀bà nìyẹn. So mo máa ń lọ ní pé wọ́n ní Ọ̀rúnmìlà replace himself with the ìkin. Pé Ọ̀rúnmìlà ìkin ti wà, wọ́n ti ń fọ epo, wọ́n ti ń lo epo k'Ọ̀rúnmìlà tó dé, kó tó dáyé.
Ọ̀rúnmìlà sábàyàn láyé ni kó tó tẹ̀dó sílé Ifẹ̀ ó báyàn láyé náà. Gbogbo ìtàn ọ̀rọ̀ wá yẹn a máa debunk ẹ̀ nínú àwọn òwe yìí. Nígbà Peter Fasamila sọ pé èṣù èèyàn ni ẹgbẹ́ máa ń tẹnu mọ́, ọmọ Kétu ni, babaláwo dẹ̀ làwọn, táwọn babaláwo tó wà lábẹ́ wọn. Màá gbé wọn ní next Monday pẹ̀lú ògo Ọlọ́run ọkọ̀ fẹ̀mí wálẹ̀. Wọ́n ní Ọ̀rúnmìlà replaced himself with Ikin when he finally left the earth. Wọ́n ní Ọ̀rúnmìlà ló di Ikin. Ó sọ pé lójú ayé Ọ̀rúnmìlà gan kèé dáfá. Ṣe ti gẹ̀ẹ́tì ẹ̀ sìn ṣe pé Ikin Ifá náà ní Ọ̀rúnmìlà dì. Ó sọ pé Ọ̀rúnmìlà gan ò rí Ifá rí. Ọ̀rúnmìlà gan kò rí Ifá rí. According to this book kò rí Ifá rí torí òun ló di Ikin tó jẹ́ symbol fún Ifá tó fi ń lò. Ifá wọn máa ń fẹnu sọ ni ìkíní kan tí ò exist tẹ́lẹ̀ ni but tó ní pé knowledge kan ló wà bẹ́ẹ̀ tí ìbùtẹ́ bá wo the word Ifá fúnra rẹ̀ ó máa ní deep meaning, ó máa ní ohun tó bí ọ̀rọ̀ yẹn gangan tó ń fi abbreviate ẹ̀ tó ń fi sọ di IFA. Nǹkan mi pọ̀ ń bẹ̀ kó tó di IFA yẹn mo ń bọ̀ ìjẹ́dẹ́ kó tó di IFA jẹ́ sáré kábí ìtàn. Now wọ́n wá ní since then Ikin ṣe wá ní Ikin yẹn o is the most important medium of communicating between human being and Ọ̀rúnmìlà. Wọ́n ní Ikin tí Ọ̀rúnmìlà dì yẹn òun ni àwọn Yorùbá ni wọ́n fi ń bá Ọ̀rúnmìlà sọ̀rọ̀. Ọ̀rúnmìlà ló di Ikin ẹ̀yìn epo táwọn fọ́ yẹn Ọ̀rúnmìlà ló padà dì í tó fi di símbọ̀ fún Ifá tí wọ́n ń ṣe tí wọ́n ń bọ lẹ́nu. Ẹ̀jẹ̀ ń dó mẹ́rin torí ọ̀rọ̀ pọ̀ ń bẹ gan tí wọ́n sọ nípa Ifá àti Èṣù. Ẹ má fẹ́ wọlé kó gbé request wá o. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ̀yin ọmọ Èṣù ẹ káàbọ̀ o. Àwa nìyẹn o. Ẹ kú ètò sà. Ètò nìyẹn o. Mo gbọ́ bíi méjì mẹ́ta nínú àwọn nǹkan tí ẹ ń sọ. Ok. Ẹ ń gbọ́ mi. Mo ń gbọ́ yín. Àgbáyé adalẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀. Ṣe rí mo dúpẹ́ pé ẹ̀yin fúnra yín nígbà tẹ́ ń ka àwọn nǹkan yẹn lọ tó bá débi oríta kan ẹ sọ pé ẹ̀yin ò gbà eléyìí ẹ̀yin ò gbà pé eléyìí ó bọ́ síbò bẹ́ẹ̀ thank God. Ẹ jẹ́ àwọn nǹkan tẹ́ béèrè yẹn máa sọ lórí ẹ̀ o ẹ̀dẹ̀ máa béèrè question máa dáhùn lóhùn bẹ́ẹ̀ o lórí àwọn nǹkan tẹ́ ti sọ o. Ṣé ní èmi challenge ẹni tó kọ ìwé yẹn tẹ́ ẹ pé professor yẹn tẹ́ bá rí bá sọ̀rọ̀ àbí tẹ́ bá nọ́mbà ẹ̀dá àbí tẹ́ bá lè pè é kémi gbé ọmọ kékeré tí ò tó jáde wá ọba ẹ̀là bó jẹ́ ká fèsì déètì ni kọ́ wá já ránkì wọn. Ẹ mọ̀ no ṣẹ́rí mo ń bọ̀ èjì ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí máa sọ fún yín ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin ọmọ Èṣù yàtọ̀ sáwọn ọmọ Yorùbá. Nílẹ̀ Yorùbá àìpé ìdọ́fẹ́ jẹ́ ránkì àgbàlagbà wọ́n yín lè gbọ́ àgbà. Òótọ́ ni ẹ má bínú. Wọ́n yín lè gbọ́ àgbà ẹ̀yin ọmọ Oòduà ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ṣe ọmọ Yorùbá. Ẹ máa gbọ́ mi ṣẹ́rí ẹ̀sà ṣẹ́rí àkọ́kọ́ fẹ́kẹ́ di kíní kan mú ṣẹ́rí kì í ṣe gbogbo wọn o ṣẹ́rí díẹ̀ náà àwọn tó bá kàwé àti àwọn tó bá ṣe ẹ̀sìn bóyá tó ti ṣe kìrìsìtẹ́nì mùsùlùmí tó tún wà nínú ìṣẹ̀ṣe
wọ́n máa ń gbé ìṣẹ̀ṣe Ifá yẹn wọ́n máa ń gbé ẹ̀sìn wọnú ẹ̀ torí pé wọ́n ti wá jẹ́ àgbàlagbà àwọn èèyàn máa ń sọ pé àgbàlagbà ni wọ́n ẹ̀gbọ́n kan tí Ifá sọ ni ó ní àgbà ò kọ́gbọ́n gbà míì tó ti yé yín òótọ́ ọ̀rọ̀ míì wà tó pé ìbẹ̀rù ẹ̀sìn àbí ìtorí pé ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ kẹ́yìn àwọn èèyàn lè fẹ́ tí wọ́n á fi kún ṣùgbọ́n yìí náà tẹ bá gbé ọ̀rọ̀ yẹ̀ wò tẹ bá ní nǹkan tó lọ́jọ́ mẹ́ta yìí nínú àwọn tí mùsùlùmí sọ wọ́n ní wọ́n kírun nu Ifá ẹ̀yin náà tẹ bá jókòó tẹ bá wò ìwé tẹ̀ ká yẹn náà ti kọ́ tẹ bá jókòó tẹ bá wò ẹ béèrè pé ṣé. àti ẹ̀ ṣe ń bọ̀ bẹ́ẹ̀ a ṣe ń bọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin náà béèrè pé ṣé ànábì ló gba Ifá wá ni ló gba Kùránì wá ni ló gba ìrun kíkí wá ni àbí Ifá ló gbà wá ìbẹ̀rẹ̀ lẹ́sìn wọn pé ọdún àbíyèsí yín bẹ̀rẹ̀ pé tẹ bá yà sẹ́ẹ̀fì pé ìwé tẹ́ni yẹn kọ pé Ọ̀rúnmìlà ló gba Ifá wá that means pé ànábì parọ́ nìyẹn ṣùgbọ́n kẹ́hìn náà ti ṣe ilẹ̀ náà ti wò ó ní ẹ pé ìkọ́ tẹ́lẹ̀ nǹkan yìí ó ti ń di nǹkan mi o ànábì òsì láyé o ọ̀n kírun so ànábì lọ kọ́pì lọ́dọ̀ ẹni. no ẹ má tiẹ̀ tabadi láti máa sọ ẹ má wọrí. ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ kan pé wọ́n máa ń kọ́ Ifá ni wọn kì í kọ́ àwọn òòṣà tó kù míì òótọ́ èèyàn máa ń kọ́ Ifá ni tí yóò bá kọ yàn lè mọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ àmọ́ àwọn òòṣà tó kù náà wọ́n máa ń kọ́ ni tó bá kọ ò lè mọ̀ ẹ gbọ́ kò sí òòṣà. no ẹ máa gbọ́ ń bọ̀ ṣe pé tọ́mọ ni wọ́n kọ́ nǹkan wọ́n kọ́ bọ́n ṣe máa bọ́ àbí wọ́n kọ́ nímọ̀ ìmọ̀ nípa ẹ̀ gangan. ẹ máa gbọ́ mi sà ṣe rí pé Ifá kíkọ́ tán Ifá ń sìn ìmọ̀ kan lòun. bẹ́ẹ̀ ni on its own bẹ́ẹ̀ ni ṣe rí àwọn òòṣà tó kù náà ìmọ̀ kan ni wọ́n ṣe rí ẹ sọ̀rọ̀ kan ṣe rí àwọn òyìnbó gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tẹ máa ń sọ pé máa ń kọ̀ọ̀kan irú Èṣù ń sìn ó ní nǹkan tẹ máa kọ́ bẹ̀kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe Ọ̀ṣun sìn ó ní nǹkan tẹ máa kọ́ pẹ̀kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe Ọya gbogbo wọn bẹ́ẹ̀ náà lọ́nà nǹkan tẹ máa kọ́ Ifá kọ̀ jẹ́ ìmọ̀ Ifá kọ̀ kún ju ti gbogbo wọn lọ ní gbogbo náà dẹ̀ gbà fún Ifá pé ìmọ̀ Ifá kún ju tàwọn lọ ṣó ti yé yín tó dáa máa ń fi Ifá ṣe ìbéèrè lẹ́sẹ̀ àwọn òòṣà tó kù àwọn máa fi obì ṣe ìbéèrè ni ẹ lè fi ọ̀pẹ̀lẹ̀ àti kín ṣe ìbéèrè lọ́wọ́ Ifá ni nípa àwọn òòṣà tó kù náà ẹ lè fi kín àti ọ̀pẹ̀lẹ̀ béèrè ṣùgbọ́n lọ́wọ́ àwọn òòṣà yẹn dáfẹ́ bọ wọ́n obì lè fi máa bá wọn béèrè. ẹ bọ ṣé ń bọ ìjẹdẹ má bínú kí nígbà tí òtún yé wa mi tẹ gbọ́rọ̀ dé yìí ṣé Ifá ṣé èèyàn ni àbí ìmọ̀. ohun Elédùmarè ni a gbà pé Ifá jẹ́ kì í ṣe èèyàn kì í ṣe òòṣà. ibi tí wọ́n ń gbọ́rọ̀ lọ́sìn ẹ̀ ń sọ ìgbà tó yẹ pé Ifá yẹn nǹkan tó jẹ́ bí object ni bí èèyàn àbí bí òòṣà kan. irọ́. ṣẹ̀gbọ́n ọ̀tọ̀ ni pé a fi ń béèrè nǹkan níwájú Ọlọ́run ẹ̀ get ọ̀tọ̀ ni pé kíní gangan ó nìkan ṣe personally. ṣe rí pé ẹni tí a fi rán nígbà àwọn orúmọlẹ̀ tó ń rọ̀bọ̀ gẹ́gẹ́ bí ìtàn wa ta sọ fún pé àwọn orúmọlẹ̀ rọ̀ wá láyé oníkàlùkù wọn lọ gbé nǹkan tó fẹ́ wá ṣe láyé dání tó ti yé yín Ọ̀rúnmìlà ń ta fi rán Ọ̀rúnmìlà tóun fi lè máa fi ṣèbéèrè ọ̀rọ̀ tá a gbé fún gẹ́gẹ́ bí babalọ́gbọ́n òun nìyẹn. òun ni Ifá. òun ni Ifá. Ifá ò bá wọn rọ̀ pé èèyàn ni o òòṣà ni o. but èjì ẹni wọn bínú pé mo tún kọ́ tì í mẹ́yẹn o. àgbọ̀yé sà. Ifá wọn ní nígbà tí Ọ̀rúnmìlà kú tán ló di ikin tó jẹ́ símbọ̀lù Ifá. irọ́ ló ń pa nìkan jáde wá ẹpẹ tó kọ̀wé ẹ̀ jáde wá. ẹ mọ̀ tó máa ṣe lágbọ́nrin yẹn. Ọ̀rúnmìlà òkú. ń bọ̀ ẹ̀yin ọmọ èṣù ní tẹ́yìn máa ṣe rè ẹ̀yin ọmọ èṣù torí kò kún àwa ní tẹ́yìn máa ṣe rè. pèsè ní bàbá yìí tẹ́ bá ti dé Ọ̀yọ́ Aláàfin gangan ẹ kàn béèrè pé ẹ lọ sí Professor Wándé Abímbọ́lá. àwọn ò lè béèrè mi ti pè lórí ẹ̀ gan. bàbá yẹn popular gan o àgbàlagbà dẹ̀ ni wọ́n. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bàbá ẹ máa gbọ́ mi. ẹ̀jẹ̀ tí mo sọ nínú tí mo sọ ní pé àwọn ò sí lórí social media. ok. káwọn ẹ̀jẹ̀ fún wọn níjà lórí social media àwọn ò sí bẹ́ẹ̀. ọmọ aláwọn ọmọ tó wà ní. irú yẹn ṣe irú yẹn lọ́dọ̀ ọmọ Yorùbá a máa ń lọ bá wọn pé bàbá ikú àgbà. bẹ́ẹ̀ni. àwọn kan wà tí ó rú wa lójú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a dẹ̀ bá ẹnu ìwé yín irú àwọn tó bí wájú Mùsùlùmí wọ́n sì àwọn alọ́bá wọn ni pé bàbá arígbọ̀n tẹ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa kí làwọn ẹ̀rí yẹn má bínú sà afẹ́kẹ̀kọ́ ni bàbá ò lè jáde wá kódà wọn ò lè rán ọmọ kó wá jáde wá kò possible gẹ́gẹ́ bí àṣà Yorùbá
a máa lọ bá wọn ni with respect àti akẹ́kọ̀ọ́ ni ìwé yín rè níta kànú ẹ̀ rè bóyá lálàyé nǹkan tó lè ṣe fún wa tó máa fi yé wa jù bẹ́ẹ̀ lọ ìwé yín mi rè tá a kà bọ́yìn máa ń ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ nìyẹn nílẹ̀ Yorùbá kẹ́yìn ọmọ Oòduà tó dé káwọn èṣù tó dé. So ìfáǹsìn ìmọ̀ kan ni tó ń fi ń béèrè náà ìbéèrè mi wá ni pé nígbà tá a ń fi Ifá béèrè nǹkan tó jẹ́ pé bíi knowledge ni why ká ṣe tó wá ń bọ Ifá tá à ń bọ knowledge. lórí ọ̀rọ̀ tẹ ẹ kọ́kọ́ fún lánsà ẹ kọ́kọ́. mi gbọ́ yóò ẹ sọ sókè o. tẹ́ ń gbọ́ mi báyìí. ẹ yẹ kọ́kọ́ sọ lórí ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ àgbààgbà tẹ sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni òótọ́ ni bàbá Peter Fátómilọ́lá tẹ sọ lákòókò pé ó sọ pé kò sí nǹkan tó pé èèyàn lè ṣù àbí kílẹ̀ sẹ́kọ̀ọ́. ó sì ẹ̀ ṣì ń bọ̀ máa gbé fídíò ẹ̀ máa wo fídíò ẹ̀ fún wa. tẹ bá lọ wo ẹni tó ń pè ní Ọba Ẹ̀là tí mo dárúkọ ìtajọ wà yìí ẹ rí i pé wọ́n gbéra gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n lọ bá bàbá yẹn lé bàbá yẹn apologize pé ẹ má torí pé òun dàgbà pé ọwọ́ ọmọdé òun tó pẹpẹ àgbàlagbà wọ́ kédegbè. èmi ò tí ì rí fídíò yẹn o. Ọba Ẹ̀là ẹ lọ wo ẹ lọ lójú ẹ wò ó bẹ̀bẹ̀ ó ní kó má bínú ó ní àṣìṣọ ni. èmi ò tí máa wá nìyẹn ń bọ̀. ẹ wá Ọba Ẹ̀là ó wà lórí fóònù nìkan ẹ bá ti ní Ọba Ẹ̀là ẹ lọ wo bẹ̀ ẹ rí ìyẹn post ẹ àwọn yẹn lọ bá Ọba Ẹ̀là yẹn ni mo sọ fún yín pé. lórí péèjì àbí. lórí péèjì Ọba Ẹ̀là yẹn Ọba Ẹ̀là Ifá ó lọ bá ń lé bàbá dẹ̀ jọ̀wọ́ dẹ̀ bẹ̀ wọ́n pé kó má bínú fíìmù náà bá ń ṣe ẹ̀kọ́ mélòó ni bàbá ní nínú Ifá ẹ̀kọ́ mélòó ni bàbá Peter Fátómilọ́lá nínú Ifá ẹ̀ tó lọ ṣọ́ọ̀ṣì. babaláwo ni wọ́n o. babaláwo bo ẹ̀ tó yẹ kó ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n tó sọ fún yín ni wọ́n ní àwọn máa ń lọ àwọn tó bàbá wọn bá ń ṣe nǹkan àwọn máa ń wò àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀yà wọn lọ ṣọ́ọ̀ṣì. èyí máa ń sọ pé èèyàn ní èṣù ó jẹ́ babaláwo kò pọ́síbù ìgbà tó lọ bá ń lé ẹ lọ fídíò yẹn lórí TikTok ní ọ̀dọ̀ Ọba Ẹ̀là yẹn. máa wà mo ti kọ́ síbẹ̀. ìgbà tó lọ bá ẹ̀bẹ̀ ló ń bẹ̀ náà ẹ lọ wò ó pé àṣìṣọ ni mistake ni. máa wò máa parí program. ìyẹn lọ bẹ́ẹ̀ tí àbátẹ́sọ yìí náà wọ́n sì máa lọ bá mo ti pọ́ Ọba Ẹ̀là náà wọ́n ti ní pé àwọn máa ṣe fídíò jáde lórí ẹ̀ tó ti yé yín ṣẹ́yìn àwọn bá yẹn àwọn torí ìmọ̀tọ́ àwọn ìṣọ́ọ̀ṣì tó ń lọ mọ́ṣáṣí tó bá lọ àbí tó pọ́n kàwé díẹ̀. irọ́ bàbá yóò lọ ṣọ́ọ̀ṣì o. bàbá tẹsán pé pòfẹ́sọ̀ yìí lọ ṣọ́ọ̀ṣì o ẹ máa rí pé wọ́n máa ṣe fídíò jáde fún sí ẹ̀rì iṣẹ́ rí ìyàn kì í torí nǹkan àtẹnujẹ kí wọ́n máa ba nǹkan jẹ́ tó ti yé yín bọ̀ ẹ máa rí àwọn abala máa ṣe fídíò jáde lórí ẹ̀sìn láìpẹ́ tó ti yé yín bí táwọn ti rí tí wọ́n máa mú jáde ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe wá rí Ifá tẹ̀ ń sán pa ẹ̀. bíbọ Ifá kí lẹ̀ ń bọ knowledge fún. ẹ máa gbọ́ mi sà ṣe rí Ọ̀rúnmìlà nígbà tó wá sílé ayé ohun tó fi ṣe ọgbọ́n nìyẹn fún gbogbo àwọn orúmọlẹ̀ tó kù tó wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ òun fi ń ṣe béèrè nígbà tí wọ́n wá ń lọ nígbà tí Ọ̀rúnmìlà ń lọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ń kọ́ àwọn tó wà lẹ́yìn tó jẹ́ kó yẹ pé táwọn bá lọ àwọn nǹkan yìí lẹ máa lò tẹ bá ní kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé kò yẹ kó máa bọ Ifá yẹn tẹ bá kó ìkin Ifá yẹn tẹ bá kó jọ àwọn mùsùlùmí àwọn ní religion máa sọ pé kò lójú kò lọ́wọ́ kò létí kìnnìkan àwa sọ fún yín pé Ifá ní torí kí Ifá yẹn a máa sílẹ̀ tá a bá fẹ́ mọ̀ pé eléyìí original ni a máa fẹ́ yẹ to test a ní kó mu dání a sì mu dání a tún máa fi ń béèrè lọ́wọ́ kí Ifá ta bọ yẹn pé tó bá jẹ́ pé ẹni máa kú nínú àárẹ̀ tó wà yìí àbí kò ní kú kó jẹyẹ yìí mú tó wáyé kó máa kú tó wáyé kò ní kú kó jùlẹ̀ a jùlẹ̀ a tún ní kó pa fún rẹ̀ a tún pa fúnra ẹ̀ kì í ṣe ìtàn o tá a ti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀jẹ̀ tí mo sọ o ohun tó sọ ni pé àtijọ́ gbàgbọ́ pé Ifá ìmọ̀ ni knowledge ni téèyàn máa ń kọ́ wọ́n ní òkè wá ìtàṣe máa bọ Ifá tá a máa bọ knowledge. tẹ́fí máa bọ ikin Ifá kì í ṣe Ifá knowledge ẹ máa bọ ikin Ifá kì í ṣe pé ẹ bọ Ifá ẹ máa bọ ikin Ifá. ok nígbà tó ní pé Ọ̀rúnmìlà dì sẹ́yìn náà gbàgbọ́ pé Ọ̀rúnmìlà ló di ikin Ifá. mọ̀ sẹ́yìn náà gbàgbọ́ pé Ọ̀rúnmìlà ló di ikin Ifá. Ọ̀rúnmìlà kan ló di ikin Ifá Ọ̀rúnmìlà kan ló di ikin Ifá. òun là ń sọ fún mi kí ni orí ikin Ifá. àwọn fi ọgbọ́n orí inú wọn fi ń kọ nǹkan ni pẹ̀lú ìfẹ́ tiwọn. kí ni origin ikin Ifá ń gbà yẹn bọ́nà ti rí ikin Ifá bọ́nà ti rí. Ọ̀rúnmìlà ní ọgbọ́n tí bàbá ẹgbẹ́ sọ̀kan fún yín ṣe hàn pé olórí kan ló máa lànà nǹkan tí gba èèyàn máa tẹ̀lé lẹ́yìn ṣó ti yé yín ṣe rí Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa pé nǹkan yìí lè fi ṣe gẹ́gẹ́ bí ohun Elédùmarè tá gbàgbọ́ pé Ọ̀rúnmìlà ti lọ
ok ibi ẹ ti máa rí àwọn nǹkan yìí kì í ṣe epo tẹ̀yìn sọ yẹn kì í ṣe ẹyin epo tẹ̀yìn sọ lẹ́ǹkan yẹn o tẹ̀ní ní wọ́n máa fọ epo kó lára ẹ̀ ọmọ kì í ṣe yẹn o ó yàtọ̀ o. èwo wá ní bóyá ti rí yẹn. ìyẹn yàtọ̀ ìyẹn dá wà ṣe ike fún gangan tí wọ́n bá. ṣé òun lówó ẹyọ tó máa ń ṣàlókun yẹn. òun kọ́ bàbá òun ní ọ̀pẹ tiẹ̀ wà lọ́tọ̀ tepo kì í ṣe tepo tọ́ bá tí ẹ̀yọ kan nù ẹ̀ bá wà nù ti tepo bá fọmọ́ tepo epo yẹn máa ru ni tẹ bá gbé kaná ike ifá gangan tí ẹ̀yọ kan náà bá padà tó bá ta mọ́nu ti tepo tẹ́yìn tepo tẹ bá fọ̀ tẹ bá gbé epo kaná àwọn epo yẹn máa ń ru ó máa ru lórí náà láti bá gbá epo yẹn á máa ru ni tẹ́yọ kan nù ẹ̀ bá wà ń bẹ̀ òun máa ń lójú ó máa ń lójú mẹ́rin ó máa ń lójú márùn ó máa ń lójú mẹ́fà. bàárà ike epo ẹ náà ló wà. ara ẹ̀kọ́ ló wà òun ní ti tiẹ̀ ó ní igi tiẹ̀ lọ́tọ̀ ni ó ní tiẹ̀ lọ́tọ̀ òun máa ń lórí èyí tó máa ń bọ ní kíní ẹ̀rọ ìmí ìwà olórí bíi 42 ìmí lórí bíi 40 something ìmí lórí bíi 30 so àwọn yàtọ̀ àwọn fi yẹn ṣe po. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ wọn fi yẹn ṣe po ọ̀tọ̀ nìyẹn so ikín yẹn tán bá wá ti rin ikín yẹn tán ti rin tán ti ṣe bó ṣe bọ́ọ̀mù láti kọ́ wọn bó ṣe ní kọ́ ṣe òun ló máa ń wọ gbódù pírìtì yẹn ó máa dá yín lóhùn ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí nǹkan tí ẹ fẹ́ lójú ayé tí ẹ láìkì náà lójú ayé tán bá tẹ̀fá fún yín tán tó yẹ pé ẹni tó tẹ̀fá fún yín kò fáàmù ló tẹ̀ fún yín àwọn nǹkan ẹ sọ̀rọ̀ ara yín fún wọn o àwọn nǹkan tẹ̀yìn fúnra yín ò láìkì míì máa jáde nínú ifá yẹn ń bẹ̀ pé gẹ́gẹ́ bí ó dàbí ẹni kejì yín ni spirit kejì yín ni ó ti yé yín nǹkan tẹ́ ẹ̀ láìkì náà máa wọ̀n bẹ́ẹ̀ lára ẹ̀ pé a ní má ṣe báyìí tẹ́ẹ̀ fúnra yín gan ò dẹ̀ láìkì ẹ̀ pé ẹ̀ kì í ṣe tó ti yé yín bí àwọn kan bọ̀ tẹ́ máa láìkì tẹ́ máa ń ṣe tó máa. èmi ti get aspect yẹn sẹ nítorí sọ ni pé kí ni reason tó ṣe máa bọ ikin kí lè bọ ikin fún ordinary ẹ̀kọ́ ẹ máa gbọ́ bíbọ ikin kí ló ń bọ fún. ẹ máa gbọ́ tẹ́ bá bọ ikin tí nǹkan bá ẹ bá ń bọ ikin kan bá le koko. ẹ jẹ́ kọ́ láǹdì bẹ́ẹ̀ náà. spirit ni mo sọ fún yín ó ti di spirit yẹn bẹ́ẹ̀. no spirit kọ́ lẹ́ pé ikin o. spirit yẹn tí ó máa wà bẹ́ẹ̀ igi tiẹ̀ wà lọ́tọ̀ igi. tọ́ bá ti tẹ̀ fáyẹn ó máa rọ̀ wá ó ti kò ń ṣe èkùrọ́ lásán mọ́ kì í ṣe èkùrọ́ mọ́ ikin yẹn kì í ṣe ikin mọ́ tó bá ti tẹ̀ tó bá ti ṣòro ẹ̀ ó máa ẹja mọ́bọ̀ bìtẹ́ ní ẹja pọ̀ ẹja fún ọmọ bàbá ọmọ láyè náà ìṣẹ́jú méjì ń bọ̀ fún ìṣẹ́jú méjì ń bọ̀ ẹ má bínú àwọn wà bẹ̀. Bàbá wa Ustaz Jamiu Adégúnwà. àwọn ń bọ̀ náà. ok platform náà gbọ́dọ̀ dákẹ́ bàbá wa mọ̀ òótọ́ ó ti yé yín kí wọ́n kàn free àwọn èèyàn kúrò nínú ìdí ẹ̀sìn tí àwọn èèyàn wà ní. gbogbo tó ń sọ láti ẹ̀kọ́ ń sìn àwa la ní. náà ń gbọ́ yín. ok sir gbogbo nǹkan tẹ̀ ń sọ láti ẹ̀kọ́ ń sìn àwa la ní ilẹ̀ Yorùbá lónìí sir ó ti yé yín. sọ́mọ èṣù lẹ́yìn náà. kí lẹ sọ. sọ́mọ èṣù ni. ọmọ Yorùbá ni mí o. ok sọ́mọ èṣù ok. ọmọ Oòduà ni mí èmi ò bọ èṣù rí mi ò jẹ bọ nǹkan kan rí. ṣùgbọ́n sọ́mọ èṣù ń gbà yẹn ọmọ Yorùbá yẹn sọ́mọ Oòduà ọmọ Yorùbá ni. so nǹkan tí tèmi kàn rí ń bẹ̀ òun ni pé ẹ jẹ́ kí a fi àwọn èèyàn kó nínú ìdè ẹ̀sìn tí àwọn èèyàn wà sà. kò sẹ́ni tó wà nídìí ẹ̀sìn tó wọ́n force anybody ìtòhùn yàn lèèyàn ń ṣe ìtòhùn ilẹ̀ yìí ń ṣe yẹn ìtòhùn ilẹ̀ yìí ń ṣe tó wọ́n ń kẹ́rù kó ló ń ṣe. wọ́n fọ́ọ̀sì èèyàn o ẹ̀sà wọ́n fọ́ọ̀sì èèyàn o. wọ́n fọ́ọ̀sì èèyàn sà báwo ló ṣe máa fọ́ọ̀sì èèyàn. ìwé tẹ́ ẹni pé tẹ́ yóò bá ṣe títí ó máa wọ ẹ pa àwọn irọ́ ẹ má ṣì gbọ́ o wọn ò force anybody o nítorí pé ní force ni pé tó bá ṣe in tó máa ṣe rè tí máa yẹ fún ẹ rè kí ni tẹ pẹ̀lú yẹn. ẹ̀sìn sọ bẹ́ẹ̀ náà pé téèyàn bá ṣe Islam ó máa wọ náà. ẹnà kò sí Yorùbá ní ẹni tó bá gbàgbọ́n bá sọ náà alánígbára gánà ó nọ́mà. báwo ni nọ́mà. ó nọ́mà kẹ́ni pé a máa wọ náà. ìtẹ́ mi ń sọ ni pé tó bá ṣe sí ìtẹ́ tó bá ṣe Ìsìlámù o báyìí nìwé mi wí no problem. ẹni sùsà
ṣé mo lè ẹ̀yin olóòṣà náà ń dábàá bọ lágbájá kan ayé wọn ò lè dá. ẹni sùúrù sà ok ó yẹ kó sì àwọn jẹ́ àwọn iná. ẹ sà ǹjẹ́ mo lè gbèrú òfin tẹ sọ jáde irú ọ̀tẹ̀ sọ yìí mo lè gbé lọ sílùú Mẹ́kà yẹn kí n lọ sọ bẹ́ẹ̀ ṣán lè fún mi láyè kí n ṣe bẹ́ẹ̀. nílùú ibo ẹ̀ ń ṣe muslim ní náà Saudi ní Mẹ́kà kí ló ọmọ ẹ̀ ń ṣe muslim. àní ní Saudi ṣé mi tí mo jẹ́ lóríṣà yìí tí mo jẹ́ lẹ́bọ̀ yìí tí mo jẹ́ ọmọ onífà yìí ṣé irú òfin tèmi nínú fà mí pé mo lè gbé lọ sí Mẹ́kà àbí Saudi pé tán bá ti ṣe tí n bá rí pé wọ́n ṣe ìṣẹ̀ṣe yìí mo lè lépa wọn kẹsùn wọn mọ́lẹ̀. gbọ́n tí mo sọ ẹ má ti jágbé ẹwà ìyẹn tó la gbé ajá rẹ ọ̀rọ̀ fàlà ń sọ ẹ má jáde divert ọ̀rọ̀ fàlà ń sọ ọmọ bàbá ọmọ ìta ń sọ ń bí mi pé ẹ̀kọ́ nípa ifá la ń tìrìtì lẹ́nì àgbọ́yé àsọ̀rọ̀ kan fọ àsọ̀rọ̀ ẹ̀sìn ìtura wọn kò kó ṣe. ustaz ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sà babaláwo nìbáníkẹ́ gbé wá kó wọlé sórí ètò kó lè dá wa lẹ́kọ̀ọ́. babaláwo lè jí ẹdẹ náà. ẹ máa gbọ́ mi ustaz ṣe ń gbọ́ mi. babaláwo lè jí ẹdẹ. èmi ò ṣe babaláwo. babaláwo ni ẹ tó sọ̀rọ̀ ẹ̀mú èṣù babaláwo làwọn. ustaz kọ́ṣẹ́ tó ń béèrè àwọn kọ́ṣẹ́ tó ń béèrè mò ń dá yín lóhùn ẹ̀ ṣé bí bàtẹ́ sẹ́pọ̀ kọ ìwé yẹn ẹ láìpẹ́ ẹ máa rí pọ́ máa jáde lórí ọ̀rọ̀ ẹ̀ àwọn ti sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ bọ̀ mo ti ń sọ wọn jáde láti ọjọ́ yìí náà. irọ́ bàbá yẹn lọ́la pé ẹni bàbá yẹn social media ẹ bàbá tí fúlàfù fún mi ọlọ́ba kò alẹ́ náà. sílẹ̀ ara kò sílẹ̀. bàbá yẹn náà máa lọ bá ẹ. kò sí bàbá inú kò mi pọ́sọ́wáńdé ọ̀sán social media ẹ̀ lè rí wọn láéláé. ẹ ọ máa lọ bá ìtẹ̀sọ̀ náà nìyẹn because. ẹ kàn lọ bá wọn. ọlọ́bọ̀n náà lé ní ọ̀nà ìṣèfíjọ́ rìkọ́dù ẹ̀ ó dẹ̀ bẹ̀bẹ̀. ìta wọn sọ ni pé àníké kí ni reason tẹ fi ń bọ ike ifá. Ustaz, torí salaam tó alaikum bá sir. dé kó lè máa gbà wá àbí Salaam alaikum Ustaz. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yẹn. Bàbá Akínwándé yẹn, how long ló ti kọ̀wé yẹn tẹ̀ mọ̀? ó mà ti pẹ́. Láti tó gbà. mo fẹ́ ẹ jẹ́ wo déètì eléyìí náà. wọ́n ní 1977. Ilé imagine. Nọ́ṣẹ̀ fẹ́ change nísìn. Wow. torí wípé ó ń ta kò dẹ̀ sí ń ta dáadáa táwọn èèyàn dẹ̀ mọ̀. ó wá ń ta dáadáa. kó babaláwo 100 jáde ohun kan lọ́mọ máa fi lóhun gbogbo wọn ibi táwọn ti rí tiwọn kan wá sọ fún àwọn onífá àwọn babaláwo ibi tí ẹ̀sìn mùsùlùmí ti wọnú ifá. ok bàtọ́ reprint ẹ̀ was 2004. ibi tí Ọ̀rúnmìlà àtàwọn mùsùlùmí wọ́n fi ń dárúkọ pé wọ́n sọ ọmọ lórúkọ mùsùlùmí kó wá sọ tó sọ sínú ìwé ibi tí Ọ̀rúnmìlà ti lò gbà tí àwọn mùsùlùmí tó ti ń lọ kírun pẹ̀lú àwọn Ọ̀rúnmìlà kó wá sọ ìgbà náà nígbà tí wọ́n pé ìjẹ́jẹ́ tẹ́ bá wà àbúrò mi lékè tó ní ojú ọpọ́n ẹgbẹ́ náà ṣe bẹ́ẹ̀ lẹ́nu mẹ́ta yìí. torí pé ó ti kàwé yẹn ni. sọ́dún fani yẹn náà ó kẹ́kọ̀ọ́ dẹ́wọ̀n náà bí. á dáa fún yín tẹ́ bá fojú fò tẹ́ bá filẹ̀ bẹ́ẹ̀ náà tó wá pẹ́ kí ni yẹn máa gbalẹ̀ ṣe ní tí ọba yìí sì. wọ́n yẹn ń ṣe ní gbogbo kíní Ọ̀rúnmìlà wà nìyẹn tẹ́ bá lọ sí Mushin láti Ìwákó tẹ́ bá dé Mushin bus stop lọ́wọ́ ọ̀tún báyìí ibi kan tó máa ń lò ní kíní kan Ọ̀rúnmìlà ọ̀rọ̀ yìí ò lè sà ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè ni pé ṣé ìfá ló kọ́kọ́ wà ní kí Islam tó wà ní àbí Islam ló wà kí ifá tó wà. Islam lówó kó wà kí ifá tó wà. ẹ prove ẹ sà. ẹ ṣe ànábì Muhammad mo ń bọ̀ náà sẹ́ni mo sọ pé máa gbọ́ discuss mi ò fẹ́ ka Kùránì bí mi ìdẹ̀ fẹ́ ka anything. nílé fún yín lẹ́rìí pé ànábì Muhammad. ẹ jẹ́ ká ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan sá ẹ jẹ́ ká ṣe ká lè gbọ́ra wa yé èyí mi ìfẹ́ lè sọ at the same time. mi ìfẹ́ ká dà pọ̀ ṣe tó tẹ́ bá débi àtọ́ wá fẹ́ treat aspect irun kíkí nú ẹsẹ̀ Ẹ̀fà la máa ti wọ̀ yẹn lọ. ẹ jẹ́ àwọn gbé kíní ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan a máa gbọ́ ẹsẹ̀ ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan bọ̀ ni ẹ kí mi ti treat ẹsẹ̀ fáwọn kan ọ̀rọ̀ ìfẹ́ ìjẹ́nira là ń tún sí i. ẹ jẹ́ ká ṣe báyìí sà òun ni pé ṣé Islam ló kọ́kọ́ wà kí ifá kí. Islam ló kọ́kọ́ wà. ẹ prove ẹ fún wa sà. àní mo sọ pé ṣe rí aspect and treat lọ́wọ́ iṣẹ́ tábà jáde síjọ́ mẹ́jọ ká pè ní ifá àti ìsìlámù.
lórí ìṣẹ̀ṣe àti ìwé òrìṣà. yín ó ń jẹ́ kó yé wa wípé kò tí ì ju 1,400 years tí Islam irọ́ ọmọdún ẹ̀ máa mi sì tó máa ń ṣe nìyẹn bàbá ọmọ mi sì tó máa ń ṣe nìyẹn Muhammadu ló dé ní 1,400 years ago kò ń ṣe ìsìlámù. Wọ́n ti ń ṣe sàpò nǹkan tó dé. ẹ máa prove ẹ̀ fún wa. òun náà mo sọ sí ẹjẹ́ fi síjọ́ mẹ́jọ a máa táàgì ẹ̀ ní Ifá àti ìsìlámù olówókọ́ dé. A máa táàgì ẹ̀ bẹ́ẹ̀. Kílẹ̀ náà máa ń pè ẹ̀yin àwọn ènìyàn pé Akẹ́yìndé gbẹ̀gbọ̀n kílẹ̀ náà máa ń fi sọ pé ẹ máa ń jẹ́ Akẹ́yìndé gbẹ̀gbọ̀n. tó bá dijọ́ mẹ́jọ ẹja tírìtì yẹn sí. Ìfẹ́ ká dàpọ̀ Ifá àti ìsìlámù. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀ ń sọ a máa debunk ẹ̀ náà sá o. Èwo ẹ̀yin ọ̀sọ́ bẹ̀rẹ̀ sí náà kí lè fẹ́ debunk. ọmọ mẹ́rin wá ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀ ń sọ tí ò rí bẹ́ẹ̀ sá. ọmọ mẹ́rin wá ní. Ẹ̀gbọ́n tá à ń sọ ṣé ẹgbẹ́ yóò kì í ṣọmọ èṣù ẹ̀yin onímọ̀ pa tá à ń sọ yìí. Èbí yóò bá ní. Ẹ máa gbọ́ ọmọ bàbá ọmọ free think kalẹ̀ yín ẹ̀yin ò ṣe kankan. Sẹ́yìn onímọ̀ pa tá à ń sọ yìí. Àwọn ọmọ èṣù nìkan ló lè sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ̀yin ọmọ ọgbọ́n pa ẹ̀. Ó yẹ bèrè mí ibi tẹ́fẹ́ bèrè lórí àwọn ṣàkóso. Èjì ẹ̀dẹ́ nǹkan àbáwọ̀ kẹwọ́ tó wọlé ni pé mo ní kí ni reason tí àwọn ọmọ èṣù ṣe máa ń bọ ikin Ifá kí lẹ̀ ń bọ fún ìtẹ̀lọ́ká lórí igi torí tí o ń ṣòṣà wà ń bẹ̀ ni ẹ tún wà lọ ń bọ. Ẹ máa gbọ́ mi tẹ́ ẹ bá ti mo sọ wípé tán bá ti kó ikin yẹn tán ti rin ikin yẹn tán bá ti ṣòro tó yẹ kán ṣe lórí ẹ̀ tán bá ti pe àwọn nǹkan tó yẹ kán pè mí Ifá yẹn máa rọ̀ wá. Á dá fún yín mò ń bọ̀ á dá fún ìjẹ́dẹ́ ẹ jọ ṣé ìlànà Ọ̀rúnmìlà ni pé tẹ́ bá ti já ikin o ẹ máa ṣòro fún ikin báwo ló jọra wọn náà. Ẹ máa ṣòro fún ẹni tó fẹ́ ní ikin yẹn. mo lè ti rí lànà yẹn. Ọ̀rúnmìlà ló múlẹ̀. Níbo ló wà odò ẹsẹ̀ fáwọn ló wà. Ọ̀rúnmìlà ẹ máa gbọ́ mi ṣẹ̀rí lákọ̀ọ́kọ́ ṣẹ̀rí ní ìgbà tí Ọ̀rúnmìlà tí wọ́n gbarúmọlẹ̀ tán rọ̀ wá ṣó ti yé yín ẹran ti Ifá tí mo sọ fún yín jọ pé kọ́ńkọ́ tí mo kì fún yín jọ kìnnà náà ni pé nípa. Ìjẹ́dẹ́ ẹjọ́ ẹ má bínú sà ẹjọ́ ẹ̀yin èèyàn tẹ́ wà ń sàlẹ̀ ẹ yé bú èèyàn kankan á wá lẹ́ẹ̀nì ni tẹ́ bá bú wa a máa gbọ́ kiri ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ àwa gbọ́n dákẹ́ ni a fẹ́ lẹ́ẹ̀nì ní ẹjọ́. Mo ń gbọ́ yín sà ẹ má bínú sà. Ọwọ́ ná ìmọ̀ ní ẹjọ́ ẹ má gbọ́ ní ìbòdì. Ṣe rí gẹ́gẹ́ bí ohun tí Ọ̀rúnmìlà fi lélẹ̀ àti fáwọn baba ńlá wa àti táwọn baba ńlá fi lélẹ̀ fáwa ṣó ti yé yín ṣe rí kì í ṣe pé àwọn òsì nínú ẹni tó yẹ pé wọ́n máa sọ sórí fún wa tá à ní sọ pé àwa test ẹ̀ wò ṣe rí ìran Yorùbá kó jẹ́ ìtẹ́jọ́ ń ṣàwò gan tó bá ní kinní yìí o tó bá pátọ̀ mọ́ eléyìí o nǹkan tó máa fún ẹ rẹ o sọ títí ẹni ṣùgbọ́n wọ́n á dán wò bẹ́ẹ̀ bí ó rí bẹ́ẹ̀ ṣó ti yé yín ṣe rí ikin Ifá bó ṣe wà yẹn tó bá ti ṣòro fún ẹni tó ní ikin Ifá yẹn tó ti pé tó ti mọ́fá tó bí tó ti rọ̀ wá tó ti ṣòro fún tí Ifá yẹn ti wá kì í ṣe ikin lásán mọ́ ó ti yé yín ohun tó bá fẹ́ gbàdúrà ń bẹ̀ pé. Èjì ẹ̀dẹ̀ ẹ̀ tí gẹ̀ẹ́tì mi o ṣé gbogbo nǹkan ló máa ń ní ìlànà ògúngbègúngbè ẹ káàbọ̀ gbogbo nǹkan ló máa ń ní ìlànà ó máa ń ní ìlànà tí mo sọ pé ìlànà yẹn níbo la ti rí pé ẹ kọ́ ṣòro fún ikin tẹ́ ẹ lọ já lórí igi. ẹ ṣòro fún ikin ẹ máa ṣòro fẹ́ni tó fẹ́ gba ikin yẹn dání. Bó ni ìlànà ẹ wà bó lè ti rí ìlànà yẹn lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ikin yẹn náà tẹ́ bá ti rin ó ní bó ṣe máa ṣe ṣó ti yé yín ó lè kọ́ máa rin mọ́lẹ̀ ọmọ rẹ̀ mọ́lẹ̀ ó ní ìgbà tó máa ń fẹ́ jáde máa jáde so níbẹ̀ máa ṣe ká máa sọ̀rọ̀ láfẹ́ lọ. Ta ló gbé lànà yẹn kalẹ̀ ní béèrè. Ọ̀rúnmìlà ló gbélẹ̀. Níbo lè rí wà. tó bá ti dijọ́ mẹ́jọ tẹ̀sán yẹn. ẹ bá mẹ́rin wa. Now ó pọ̀ lẹ́sẹ̀ Ifá káàkiri bẹ́ẹ̀. ok bólẹ̀ ti rí àìdíà ká sọ pé tí bàbá kọ ká múlẹ̀ mẹ́rìndínlógún àìdíà ti wá. 16 o. tán ikin Ifá 16. Ikin Ifá kì í ṣe 16. Ta ló fún wa ní 16 yẹn? Ikin Ifá kì í ṣe 16. Ikin Ifá kì í ṣe 16. 16 fúnra rẹ̀ ọ̀tọ̀ ni òun lówó ẹyọ. Ọ̀rúnmìlà ló fi léyàwó ẹ̀ lọ́wọ́. Ikin Ifá kì í ṣe 16. 256 ni Ikin Ifá.
no ẹgbẹ́ mi ò sọ̀gùn nìyẹn o. 256 ni Ifá ní 60 times 16 nìyẹn. Ikin Ifá tó ti yé yín. Mẹ́rìndínlógún lòun 16 ni. Ikin Ifá ó tún wá bí 16 lọ́nà 16. ẹlẹ́yọ 16 bẹ́ẹ̀ kẹfì dáfá ìyẹn ni kẹfì dájọ́ tọ̀ ẹ máa yọ 16 nú ẹ̀ ni ẹ fi dáfá ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n kẹfì dákọ̀ sí. òun náà mo sọ pé ìtí ọba kọ sínú ìwé yìí nìyẹn pé Ikin Ifá 16 ni o. Ikin Ifá. ẹ ṣẹ̀ṣẹ̀ wá times because 16 yẹn ló bí 16. bẹ́ẹ̀ni. tó ní pé 256 àwọn 16 àkọ́kọ́ yẹn òun ni Èjìogbè. òun ni méjọ. ẹ máa gbọ́ òun ni bàbá lọ́yẹ jẹ́ òun lè Èjìogbè ọ̀yẹ̀kú méjì ìwòrì méjì òdì méjì ọ̀bàrà méjì olóṣù méjì ọ̀kànràn méjì ọ̀wọ́nrín méjì ògúndá méjì ọ̀sá méjì ìrẹtẹ̀ méjì. tó méjì. àwọn times 2 nìyẹn. títí dé ọ̀nàgún méjì àwọn yẹn 16. bàbá làwọn yẹn 56. àwọn ẹ̀kọ́ wọn bí 16 ó wá jẹ́ 256. ẹ̀yin tí mo sùn lè ẹsẹ̀ méjì ọmọ ní 16. bọ̀ 16 ẹ̀kọ́ tẹ́ dá sọ yẹn ẹ̀yìndínlógún ló dá ní 16 títí ẹ̀wọ́ ẹ̀yọ òun nìkan ní 16. ọ̀pẹ̀lẹ̀ ní mẹ́jọ. ok ìta bọ̀rọ̀ ìfàdéǹsì náà wá ìtàn ṣe máa ń ṣẹ́fà fún èèyàn ṣe bí knowledge ni kí lẹ tún ṣe ń bẹ̀. wọ́n máa ṣe ẹ máa gbọ́ mi. ibi tí mo ìjẹ́dẹ́ má bínú ìjẹ́dẹ́ nísìn mo fẹ́ kọ ifá gẹ́gẹ́ bí knowledge pé wọ́n máa ń fi ifá yẹ nǹkan wò wọ́n máa fi ń béèrè nǹkan knowledge ni. ṣé tí bá wá kọ ifá pé òkè mo fẹ́ mọ̀ ń pa bọ́n ṣe ń lo ifá dandan kó ṣẹ́fà fún mi ni on what ground kí ló fẹ́ ṣe ń bẹ̀. ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ fá orò fá wà nù kọ́ tẹ́ fẹ́ kọ́. kí ló kọ orò pẹ̀lú ifá. ìmọ̀ ifá wà ń bẹ̀ ẹni tó wà nù ìdè bá lè fẹ́ tu. ẹgbẹ́ mi ò sọ èmi ò sí inú ìdè o mo kàn fẹ́ mọ̀ nípa ifá ni o. mo sọ fún ẹni tí ẹni tó lárùn ọpọlọ sìn àbí ẹni tó pé nǹkan kan ń rìn kiri inú ara ẹ̀ ṣó ti yé yín àbẹ́ tí nǹkan ń ṣe spiritual ṣó ti yé yín àwọn tó yẹ pé kan ń ṣe tó pé àwọn ènìyàn pé nǹkan ń ṣe nìyí tí wọ́n ní lo ewé àtegbò wọ́n ní lo oògùn fún ẹbọ ọlọ́mọarú fún àbí wọ́n á dẹ̀ bọ́ fá fún ara adé ìjà. ẹ̀gbọ́n tí mo sọ àníṣe òkè fún àpẹẹrẹ ń sìn bí a kò lè yé yín mo fẹ́ nímọ̀ nípa science. Okay. mo fẹ́ nímọ̀ nípa bọ́yìn tún mọ́tò ṣe pé mọ̀ ni mo wá lọ bẹ̀. mo wá mọ̀ nípa mẹkáníìkì ẹnìkan wá ní kí n tó lè bọ̀ wọ́n ṣe àbí kí wọ́n á bọ mọ́tò. báwo ni màá náà fi mọ́tò wé nǹkan tó wà spiritual ẹ ṣe máa fi nǹkan physical. ibi knowledge ni. nǹkan tó máa ṣe nǹkan spiritual nǹkan tó ṣèyàn náà àgọ́ ara tó máa mú kúrò ń bẹ̀. ìjẹ́jẹ́ mi ò sọ̀rọ̀ ìwòsàn sẹ́ẹ̀ a ní ìmọ̀ là ń sọ ìmọ̀ nípa ifá. kẹ́rì ẹ̀ máa gbọ́. tó jẹ́ ìmọ̀. kò sí bẹ́ẹ̀ ṣe máa kọ́ ìmọ̀ ifá. kí ni bíbọ́ ní ṣe pẹ̀lú ẹ̀. bíbọ́ ní ṣe. spiritual knowledge ni sir. spiritual knowledge ni. a lot ṣe dá àwọn tó ń kọ̀wé tó ń sọ fún yín pé kọ́kọ́ máa kà lásán ṣé ẹ lè fi ìwé kíkà lásán kẹ́ fi tọ́jú èèyàn ni. ẹ jọ sọ ifá tọ́jú èèyàn ni. 100%. lọ́nà o. ṣé ẹ máa fi ifá wádìí tó ń ṣe ni. àwọn tí kan ṣì ṣe rí táwọn kan bá bọ́ta ẹgbọ́n kan tó ṣe ẹgbọ́ ẹlẹ́mìí àṣọ tó ń ṣe tipẹ́tipẹ́ ìfọlọ́fẹ́ ìwòsàn. ẹgẹ́ tì mí ẹ máa fi ifá wádìí tó ń ṣe ìrìn ifá kọ́lé wé àtẹ̀gbò náà. irọ́ ẹ máa gbọ́ ẹ ti ń dàpọ̀. ṣé ifá wé àtẹ̀gbò náà fi tọ́jú ẹ̀ ni. ẹ ti ń dàpọ̀ sà kẹrí kíyàn fi ifá béèrè ọ̀rọ̀ Ikin Ifá tàbí ọ̀pẹ̀lẹ̀ lẹ́ ń tọ́ka sí yẹn àwọn símbọ̀ lẹ́ ń sọ yẹn ṣùgbọ́n tí bá fẹ́ di bí ìwòsàn pé ó ti sọ pé nǹkan báyìí ló ń ṣe ni yo kí la máa wá ṣe sí o Ifá yẹn sọ pé nǹkan báyìí kẹ́ ṣe Ifá yẹn tẹ́ ẹ sọ pé fẹ́ lọ kọ́ ìmọ̀ yẹn náà ló máa sọ pé odù tó jáde yo ẹni tó jáde fún yo nǹkan báyìí ni kẹ́ lọ ṣe ẹ bọ orí fún ẹ bọ Fá fún ẹ bọ Èṣù fún o àbí kẹ́ bọ Ògún fún o Ifá tẹ́ fẹ́ lọ kọ́ yẹn náà ló máa sọ fún yín bẹ́ẹ̀. báwo ni Ifá ṣe máa direct yín ok ẹ jẹ́ ṣe báyìí ṣe pé knowledge ní Ifá àìsọ́lẹ̀ kan. ó kọjá knowledge not ordinary knowledge torí pé spiritual knowledge kágbé bẹ́ẹ̀. ó wọnú. ẹ̀mí ò jiyàn sẹ́ẹ̀ spiritual knowledge ní Ifá àbí. now ẹ wá èèyàn wá kọ́ spiritual knowledge yẹn ọ̀nì náà ẹ̀kọ́ tó bá tẹ́ bá dáfá ẹ fẹ́ rí ohun tí ó wà ní kọ̀ọ̀kọ̀ ni ṣẹ́gẹ̀ ló ṣe ní spirituality nínú. nísìn ẹ wá da Ifá yẹn Ifá wá tọ́ka yín sí nǹkan míì ẹ gẹ́ẹ̀tì mi Ifá máa ti tọ́ka ẹgẹ lọ bọ Èṣù
bẹ́ẹ̀ kẹ ni lọ bọ ifá kẹ lọ bọ àwọn. ọjọ́ wà ní irúmọlẹ̀ ní nǹkan ó tí ó yẹ máa jẹ́ nǹkan ní inú ṣé irúmọlẹ̀ ní ifá náà ni. Ọ̀rúnmìlà ní irúmọlẹ̀ náà ìbí òun ló ṣe fẹ́ sọ ṣe fẹ́ sọ ifá ní irúmọlẹ̀ ègé ni. ìbí fáni Ọ̀rúnmìlà ló gbé ká wà Ọ̀rúnmìlà ló mi ò gbọ́ gbé yín mọ́ o. Ọ̀rúnmìlà ló jẹ́ ká mọ ẹ̀kìn fá ó ti yé yín ṣe rí àwọn ìgbà irúmọlẹ̀ tó kù àwọn náà wáyé ẹgbẹ́ ìtumọ̀ pé ìgbà irúmọlẹ̀ àwọn náà rọ̀ wá kì í ṣe kí fá nìkan ló fi ń béèrè ọ̀rọ̀ wọ́n máa ń fi àmọ́ nǹkan tó fi ń ṣe ìbéèrè ọ̀rọ̀ gan bọ̀ yóò kọ́ pé tí kí fá ló pọ̀ jù ni òun ni mọ̀ ẹ̀kún jù ni wọ́n fo béèrè ọ̀rọ̀ wọ́n forúgbó béèrè ọ̀rọ̀ wọ́n fi most of things béèrè ọ̀rọ̀ tó ti yé yín. gbogbo ẹ̀ náà lọ mọ́ ìmọ̀ ifá ni àtòbí àtọlọ́gbọ́ àti ọ̀pẹ̀lẹ̀ ó rọ̀ gbogbo ẹ̀rọ mọ́ ifá ni. gbogbo abẹ́ ifá ni gbogbo wọn wà. abẹ́ ifá ni tí mo sọ nìyẹn náà abẹ́ ifá ló wà gbogbo ẹ̀ knowledge náà ni. a dà fún yín ọ̀rọ̀ tẹ́wà ifá lọ̀gá wọn ni. tífá bá dáfá tífá bá rí nǹkan báyìí lóhùn rí nǹkan báyìí lóhùn rí ẹnìkan tẹ́ dáfá lórí ẹnìkan ṣàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó máa ní bẹ́ẹ̀ ni ifá lè sọ fún mi pé ẹ lọ rẹ adìyẹ kẹ pa adìyẹ sórí ẹ̀ fún ara tù ó lè sórí kí ni fún. sórí ẹni tí nǹkan ṣẹlẹ̀ ara máa tù ó lè nìkan lọ fún adìyẹ sórí ẹ̀. ẹ ọ̀nà ìjẹ́dẹ́ ẹja fẹ́rin láì kan pé ọlọ́run ẹbí rèé. naam sir. bàbá ẹ kí n béèrè question yìí lọ́wọ́ bàbá yìí Mr. Ìjẹ́dẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni pé ìgbà tọ́rùnmìlà ń lọ ṣé ìyàwó ẹ̀ ló kó ìkìn fún ni àbí àwọn ọmọ ẹ̀ ló kó ìkìn fún. mi ṣe gbà tó ń lọ mi sọ gbà tó ń lọ ìgbà tí ìyàwó ẹ̀ náà wà tí Ọ̀rúnmìlà bá sí táwọn èèyàn bá ṣe nǹkan. ta ni Ọ̀rúnmìlà kó ìkìn fún ìgbà tó ń lọ sà. ta ló kó ìkìn fún báwo. ọlọ́kọ̀ fún ìyàwó ẹ̀ ni o. káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ifá. ọmọ ẹ̀ ló kó ìkìn fún. ọmọ ẹ̀ kó ìkìn fún. ìyàwó ẹ̀ náà pé ìyàwó ẹ̀ náà pé ìyàwó ẹ̀ náà pé o. wọn ò mọ̀ ni nǹkan tí mò ń sọ fún wọn náà ni. kí lẹ mọ̀. mọ̀ bẹ̀yẹn ni. kí lẹ mọ̀. ẹ ní sùúrù ẹ calm down. ọmọ kí ni ìyàwó ẹ̀ ló kíyàwó ẹ̀ lẹ́yìndínlógún. ẹ calm down. ẹ jẹ́ kọ́ mẹ́rin tí wọ́n wá kẹ́nu lẹ́ mẹ́rin tí wá. àwọn akẹ́kọ̀ọ́ bí ni. ẹ̀yin sì ẹ̀ lẹ́rìí ẹ dẹ̀ ń gbé Ọ̀rúnmìlà ni pé gẹ́gẹ́ bíi pé ifá yẹn máa ń rí nù ó máa ń rí nǹkan ẹ̀rí kí lẹ rí. nǹkan tó ń ṣe yín n fẹ́ bí nǹkan kan lọ́wọ́ yín sà. ẹ̀rí kí lẹ ní. ẹ ní sùúrù ṣé tíyàn bá lọ sọ́dọ̀ babaláwo ń sìn ifá lè rí nǹkan tó ń ṣèyàn àbí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn kan àwọn tẹ́ ń pè ní rúmọlẹ̀ bí àwọn Ṣàngó àwọn Ògún yẹn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn lọ́ máa fi ṣe kí ni tó máa fi túmọ̀ nǹkan tó ń ṣe nìyẹn ifá lè rí iná pé nǹkan tó ń ṣe nìyí ló ń ṣe báyìí. 100%. ok 100% àti ẹ̀lẹ́mà gbá àwọn èèyàn wọlé gan lórí ìta àti táwà tún ṣe fún 100%. ọmọ lásán ẹjọ́ ẹ̀kọ́ mi ustaz ẹjọ́ ẹ̀kọ́ mi sà ṣé mo lè bísí. 100%. tẹ́ bá nímọ̀ lórí nǹkan ẹ̀yin tẹ́ nímọ̀ lórí nǹkan ẹ̀ sọ pé mi ò nímọ̀ bẹ́ẹ̀ nǹkan tẹ́ mọ̀ kọ́kọ́ pa ẹ̀. ẹgbẹ́ mi sí bísí ká ọkọ̀ wò. just me ẹgbẹ́ mi sí bísí. okay. ṣẹ́gi nọmba 1 púpọ̀ nú àwọn ọ̀dọ́ wa àwa tá a jẹ́ Yorùbá tó ń pa àwọn ṣèṣẹ̀ṣe wọn ò mọ kankan pa history Yorùbá ká ọkọ̀ mọ̀. This is from Babalawo. Let us listen to what he has to say on the topic. Babalawo kan yẹn. o sọ fún tọ̀hún pé lágbájá o mo nífẹ̀ẹ́ o mo gba títí ẹ o are you hearing me my brother yóò ń gbọ́ olóòtú mi ò nífẹ̀ẹ́ o mo gba títí ẹ o bọ̀dì bàbá wa ká wọ ẹ̀kọ́ máa jẹ́ mọ́ rẹ̀ kẹrẹ̀ máa jẹ́ létí ọkùnrin fa ibi tó ti gbé di pé Ọ̀ṣun ló wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ mi là ń gbà náà. Ọ̀ṣun lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà ìgbà tọ́ṣun wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà fún nílé ó ń gbé bẹ́ẹ̀ ó ń jẹ ó ń mu ṣàdédé ibi tó ti di pé ẹ̀rí pé kò sí tó ti wà ní ọ́ ní bó ti wà láti tètè kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí o kò sí nǹkan tó ti wà nígbà wáṣẹ̀ tó tún yẹ tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀sìn tó fẹ́ jẹ́ tuntun lójú àwọn màdàmọ́ sí ó ti wà látọ̀ọ́dẹ́ àwọn bàbá wa ni àwọn bàbá ńlá wa ni o
Ọ̀rúnmìlà bá dọ́gbọ́n nígbà ẹ tó wo orúkọ dọ́gbọ́n ẹ̀ fún Chief Olúwo A Ifáyanmí àkọ́dá ifá àgbáyé nǹkan mọ́ gbé babaláwo kan ló bá dàbí orúkọ ọgbọ́n ẹ̀ ni. èèyàn bá sùn bàbá bá ṣàwò ṣẹ́gbẹ́ ọ̀tọ́ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣá. nígbà tó dọ́gbọ́n fún wọ́n ní ẹ bá analyze àjẹjì yẹn. lójú ẹ kọ́kọ́ gbọ́lẹ̀ kan sí ìtọ́ ọ̀rẹ́ wọ́n ní bó ti wà láti tètè kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí o kò sí nǹkan tó ti wà nígbà wáṣẹ̀ tó tún yẹ tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀sìn tó fẹ́ jẹ́ tuntun lójú àwọn ọmọ adámọ̀ sí o ó ti wà látọ̀rí àwọn bàbá wa ni àwọn bàbá ńlá wa ni o. Ọ̀rúnmìlà bá dọ́gbọ́n nígbà tó dọ́gbọ́n fún Ọ̀ṣun ó ra bu nǹkan mọ́ńbé kan ló bá dàbí ọgbọ́n èèyàn bá sùn bàbá bá ṣàwò nígbà tí bàbá ṣà. ok Ọ̀rúnmìlà fi àìdíà bá Ọ̀ṣun sùn. ẹ̀yin náà sìn gẹ́gẹ́ bí ibi tí ọjọ́ orí wa dé sí ẹ̀yin náà wo ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ ẹni babaláwo ni mo sọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan pé. bàbá aníkọ babaláwo ni àwọn sọ bẹ́ẹ̀ ìbọn ìlẹ́wọ̀ yìí. ṣé orúkọ ẹ ní bàbá yìí ni ṣe wọ́n ṣe orúkọ wọn. ẹ̀gbọ́n ti fẹ́ sọ mo sọ fún yín lákọ̀ọ́kọ́ pé àwọn àgbàlagbà àwọn kan wà tó pé ẹ̀sìn náà padà ṣe kọ́túkọ́fá àwọn náà ń gbé àwọn nǹkan wọnú nǹkan burúkú wọnú ifá yìí. eléyìí ní ṣe pẹ̀lú ẹ̀. tọ́ bá pè jáde ń sìn ẹ máa gbọ́ mi n fẹ́ ṣe kinní kan inú ojú ọ̀sẹ̀ òtúrá ló wà. ó ní Ọ̀rúnmìlà ó ní ó dá ọgbọ́n pé kì í ṣe bá kó fẹ́ Ọ̀ṣun. a ní ẹ tí ó fi àìdíà bọ́ṣun sùn. ẹ tí ìgbọ́ tán ẹ tí ń defend. ẹ jẹ́ kó sọ tán ẹ play tó yẹ ẹ jẹ́ kó sọ play lọ. ni èmi ń sọ lé lórí pé ó ní ó dá ọgbọ́n. ẹ jẹ́ kó sọ tán náà. ìtumọ̀ ẹ̀ kó dá ọgbọ́n o ó fi nǹkan sínú oúnjẹ fún un. ìyá yín náà gbọ́. ó fi àmúdó ẹ ṣe sùúrù. ordinary person Ọ̀ṣun ni. èjì ẹ̀dẹ́ àní àwọn ìwà àbàjẹ́ yìí a ní ẹ farabalẹ̀ kẹ́tì ẹ̀ gbọ́ tán ní like question tẹ̀lé kí ṣé ordinary person lọ́sùn kí wàá lọ́sùn wá ṣe fún Ọ̀rúnmìlà. Ọ̀ṣun wá wo bí ara òun ṣe ń ṣe ó wo bá ara òun ṣe ń ṣe pé ara òun ò rí báyìí tẹ́lẹ̀ kí ló wá ṣẹlẹ̀ òun náà bá ti lọ pé irúnmọlẹ̀ òṣàdé tiẹ̀ náà ló bá gbé wá sí iwájú ìta ilé Ọ̀rúnmìlà ẹni tí ó bá wọn sùn tó gbọ̀nà ète tó fi bá wọn sùn kó rí máa fọ́ o kẹ́dọ̀ máa dùn o kó máa ṣe o kó máa mọ o kó rí máa bẹ́sẹ̀ bá ṣe ń dùn ní kápá máa ró o. Ọ̀ṣun yípo òòṣà yẹn ìgbà tó yípo ẹ̀ títí tó sùn ìgbà tó yípo ẹ̀ kò ju ìṣẹ́jú bíi mélòó kan láfẹ́ bá fẹ́ ìtorí ẹ̀ ni kò sí alágbára kan bì kankan Èdùmàrè ní àṣẹ àti agbára ń bẹ ní ọwọ́ ẹ̀ ẹni tọ́lọ́run bá yọ̀ǹda ẹ̀ fún ni o. ẹ wo kọ ẹ wọn máa gbé ibi tó ti wá ń ṣe kínní ni ó bá rí bàbá Ọ̀rúnmìlà sára lórí ń fọ́ bàbá lára ń ro lórí àdàgbà nǹkan báyìí ni èmi ni mo ṣe nǹkan báyìí bàbá ẹ sì ti sọ fún mi. kò parọ́ bàbá yẹn ṣe sùn ẹ̀kọ́ farabalẹ̀ kó kí fánà ẹ ṣe sùúrù jàre. òrìṣà send request mi ò rí request yín òrìṣà. kí lẹ mọ̀ pa kí lẹ mọ̀ pa fún rẹ mọ̀ wọ́n tó ń play video ta ló sọ pé. ẹ má mi ìbú yín ẹ má ká sọ pé ẹ má a kì í búyàn bí ẹyin lẹ́dọ̀ ẹ̀kọ́ yẹn o nǹkan tó ń sọ ni. no insult. nígbà tí mo fẹ́ kí ifá o tá a bá kí ifá yẹn fún yín ṣiṣẹ́ mọ́ pa ẹ̀ ní. òrìṣà send request òrìṣà send request. ifá wo ni wọ́n mọ̀ bí kò ṣe ìwé tó ń kọ fún yín tẹ̀ ń gbé jáde tẹ̀ ń gbé jáde. Baba just me. tí kì bá ṣe ìwé lásán lẹ̀ pé ẹ̀yin tẹ̀ ń gbé ìwé lásán. ìjẹ́jọ́ ẹnìkan àbí tó ń jẹ́ òrìṣà lọ́sọ̀rọ̀ lórí fídíò yìí òrìṣà sọ̀rọ̀ ẹja fún òṣàlẹ̀ láì kó sọ̀rọ̀. àwọn ẹ̀rí tán ní àwọn ẹ̀rí inú ìwé ni tó kí ló fẹ́ sọ. ẹ̀rí inú ìwé yẹn ògùn. ẹ máa wo tí ń jáde ó yá òrìṣà ẹ sọ̀rọ̀ òrìṣà. ẹ máa sọ̀rọ̀ ẹ máa fún wa lẹ́rìí ni o ẹ bá ti lẹ́rìí àwa lẹ́rìí bíbá yìí o. ó yẹ máa sọ lọ. òrìṣà fẹ́ sọ̀rọ̀ ó yẹ òrìṣà ẹ sọ̀rọ̀. ṣé wọn play ẹ mọ ni. a gbọ́ yín dáadáa o. ẹ káàárọ̀ ṣé ń gbọ́ mi báyìí. ẹ káàárọ̀ yà à ń gbọ́ yín. ẹni yìí kẹ́ni sọ̀rọ̀ sókè. wọ́n sọ̀rọ̀ sókè o. ẹ sọ. ẹ ló ṣe ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín à ń gbọ́ yín. à ń gbọ́ yín. tọ́mọ èṣù lẹ́yìn náà. ọmọ èṣù lè ní oníṣẹ̀ṣẹ̀ lè ní. ok. ẹ jọ dúró ẹni yìí àgbọ̀ yín dáadáa. àgbọ̀ yín dáadáa sókè. ó dà pé ó wà bí atẹ́gùn.
ṣé ń gbọ́ mi báyìí? ẹ kó bẹ àgbọ̀nyin ó fè ló ń lọ ń bọ̀. ẹ kó ń bẹ bàbá mi fáànù àbátẹ́gùn ẹ kó ń bẹ. bóyá network ní ṣá ọ̀sìn síbi atẹ́gùn. ok alright ṣẹ́yìn mo pàdé ètò yìí níbi tí mo fi ń sọ̀rọ̀ ní òrìṣà ẹ dúró òrìṣà ìṣẹ́jú kan èjì ẹdẹ bàbá kẹsàn án bẹ̀ wọn à ń bẹ. wọ́n sọ̀rọ̀ pé òrìṣà yìí sọ̀rọ̀ kan o ohun tó máa ń sọ̀rọ̀ kẹ́ máa ní báyìí ni o sí làwọn tẹ́lẹ̀ o. ẹ má wọrí kán sọ tó bá fẹ́ sọ. ẹ mo gbọ́. ìyẹn fẹ́ kó gbọ́ dáadáa bàbá má jẹ́ pé kí lẹ fẹ́ kó sọ. kán sọ tó bá fẹ́ sọ nǹkan tó sọ tó bá fẹ́ sọ ya. alright mo bá ọ̀rọ̀ yìí lórí fídíò tí babaláwo yẹn ń ṣe tí wọ́n ń sọ̀rọ̀ nípa events kan tó ṣẹlẹ̀ láàrin Ọ̀rúnmìlà àti Ọ̀ṣun. bẹ́ẹ̀ni. yes now àkọ́kọ́ náà nǹkan tí máa sọ fún àwọn àtàwọn àyìnbá ẹni pé ṣe rí tó bá ti sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà àti Ọ̀ṣun àbí ẹni irúnmọlẹ̀ tó wà nínú ìṣẹ̀ṣe spirituality nǹkan tí mo fẹ́ gbogbo àkọ́kọ́ máa ní wípé àti Ọ̀rúnmìlà o àti Èṣù o àti Ọ̀ṣun o àti gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn pátápátá wọn kì í ṣe ẹ̀dá ènìyàn wọn kì í ṣe ẹ̀dá ènìyàn they are not human beings. bàbá wa ẹ ti parọ́. yẹ́nì ìgbàgbọ́ ti yín. ẹ má interrupt sọ ẹ ní ká má sọ̀rọ̀ ẹ ní ká má dà sọ̀rọ̀ sí i. ọmọ dà ẹ̀jẹ̀ kan sọ tí wọ́n tán. ẹ má interject now ó níbi tí mo lọ ẹ má interject. ẹ jẹ́ ká gúnlẹ̀ ẹ jẹ́ kí wọ́n gúnlẹ̀. Ọ̀rúnmìlà. wọ́n dẹ̀ fún alẹ́ rí tẹ́ fi ṣàdé èèyàn. yes Ọ̀rúnmìlà gbogbo Ọ̀ṣun Ọ̀rúnmìlà Ògún Ọya Èṣù gbogbo wọn bẹ́ẹ̀ 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 àwọn irúnmọlẹ̀ yẹn ìdí tó ṣe pọ̀ ní irúnmọlẹ̀ ni pé irun tó mọ ilẹ̀ the source of the earth irun tó mọ ilẹ̀ which means they are not human beings but elements of the earth you can either call them elements of the earth tó mọ ilẹ̀ àwọn irun tó jẹ́ source of the earth that's what irúnmọlẹ̀ means which means that they are elements to make up the earth kí làwọn elements to make up earth oòrùn omi atẹ́gùn wisdom those are the elements that make up the earth now when you are talking about irúnmọlẹ̀ àwọn orúkọ tá a fún àwọn elements yìí òun ni àwọn orúkọ bíi Ṣàngó Ọ̀ṣun Ọya kankan now ẹ máa gbọ́ Ògún is an element of the earth kí ni element of the earth tó ń jẹ́ Ògún iron is an element of the earth kò sẹ́dá àlàkọ́ ẹnuzù kò sẹ́dá àlàkọ́ tó wá sílé ayé yìí tí ò bá iron lórí ilẹ̀ iron ti wà ní orílẹ̀ ayé kí àwọn ẹ̀dá ènìyàn tó débi ìgbà táwọn ẹ̀dá ènìyàn débi lọ fún irin lọ fún ní orúkọ tó ń jẹ́ Ògún a ṣe ń pe Ògún ní god of iron now thunder kò sí ẹ̀dá alààyè tí ò bá thunder láyé gbogbo wa bá thunder láyé ni orúkọ tó wà bá láàárẹ̀ fún thunder nígbà yẹn is what we call Ṣàngó you understand okun olókun ìdánimọ̀lẹ̀ kò lè sí ẹ̀dá tí ò bá òkun tí ò bá omi ní ayé òun sọ ní olókun now when it comes to Ọ̀ṣun and Ọ̀rúnmìlà is what we call wisdom irúnmọlẹ̀ tó ń jẹ́ wisdom anybody tó bá ti ní wisdom ó ti ní agbára Ọ̀rúnmìlà ni. ọjọ́ kí n parí ọ̀rọ̀ mi parí ọ̀rọ̀ mi now àwọn Ọ̀rúnmọlẹ̀ yìí kẹ́rin wọn sọ wọn kì í ṣe èèyàn but elements of the world now Ọ̀rúnmìlà is what we call wisdom the irúnmọlẹ̀ of wisdom níbi tẹ́ bá ti ń gbọ́ wisdom àwa believe nínú ìṣẹ̀ṣe wípé Ọ̀rúnmìlà ni ẹ̀bùn tó wà ní bí bàbá wa Ustaz Jamiu ṣe wà níbẹ̀ ẹ̀sìn bó ṣe ní wisdom Al-Quran tí wọ́n fi ń ṣe àwọn nǹkan tó ń ṣe àwọn wáàsí tó máa ń ṣe káàkiri we can say he has the wisdom of Islam the wisdom of Quran tá a bá fẹ́ túmọ̀ ẹ̀ ní Yorùbá lè ní pé Ọ̀rúnmìlà Quran ni wọ́n torí pé wọ́n ní wisdom of Quran. àwọn ọmọ ṣàkàrà ẹ̀dá wò. now bá a ṣe wá ní àwọn Ọ̀rúnmọlẹ̀ bá a ṣe láwọn Ọ̀rúnmọlẹ̀ tí wọn kì í ṣèdè ènìyàn tí wọ́n jẹ́ elements of the world bẹ́ẹ̀ náà la ṣe ní àwọn òrìṣà a ní irúnmọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan those are the sources of the world omi òjò atẹ́gùn yẹn ló ń pè ní Ọya iná a lè pe Ṣàngó níná a lè pe àgànjù wọn kò ṣàkọ ní àgànjù a lè pe níná you understand now bá a ṣe ní àwọn irúnmọlẹ̀ tí wọ́n jẹ́ elements of the world bẹ́ẹ̀ náà la ṣe ní àwọn òrìṣà now àwa nígbàgbọ́ pé láàrin àwọn òrìṣà ẹni àwọn èdè ènìyàn àwọn èèyàn ní àwọn òrìṣà ẹ̀dá ènìyàn ní òrìṣà ẹ má gbọ́ ọ̀nà méjì ló pín sí o ẹ̀dá ènìyàn ẹni ìṣẹ́jú kan sí o. ok má bínú ẹ̀dá ènìyàn ní òrìṣà náà àwọn òrìṣà ẹni a nígbàgbọ́ pé
they have the gift of the irúnmọlẹ̀. Now tẹ́ bá rẹ́ nìkan tó yẹ pé ó ní wisdom gan, for example ìlú ìgbà tó pé ẹni ọmọ yìí ní làákàyè ó ní wisdom gan o, àìsàn pé ẹni yìí Ọ̀rúnmìlà ni ó ní ẹ̀bùn Ọ̀rúnmìlà lára. Tẹ́ bá lọ́mọ tó yẹ pé ó like engineering, iṣẹ́ engineering kó máa tó ni kó máa bá ní ṣiṣẹ́, ẹ lè ní ọmọ yìí Ògún ni definitely Ògún lòun náà. Now àwọn Ọ̀rúnmìlà tí wọ́n sọ tí babaláwo yẹn sọ ìtàn yìí mọ̀ bẹ́ẹ̀ babaláwo ni wọ́n, because kò sí evidence, their criteria to know a confirm babaláwo mi ò dẹ̀ mọ́ máa yẹn rí, but ó ṣàn pọ̀ tí àrẹ babaláwo nínú fídíò yẹn sí wàhálà. But ìtàn tí màá yẹn sọ nípa Ọ̀rúnmìlà àti Ọ̀ṣun, the Ọ̀rúnmìlà is talking about in that ìtàn and the Ọ̀ṣun is talking about in that ìtàn. They are not the elements, they are not the irúnmọlẹ̀, but the ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n ní energy Ọ̀rúnmìlà, bóyá babaláwo ni ẹni babaláwo tẹ́ bá ilé ayé ń sìn yìí, ẹni babaláwo àtọ̀ from top to the bottom is an Ọ̀rúnmìlà, ẹ má worry, because he is an initiate of Ọ̀rúnmìlà, he is an òrìṣà Ọ̀rúnmìlà, because he has the wisdom of Ọ̀rúnmìlà, he has the wisdom of Ifá, so we can call him Ọ̀rúnmìlà. Tá bá fẹ́ pè ní ó lè èmi sí orúkọ mi is Olúṣèyí, tí bá jẹ́ babaláwo wọ́n lè gbé babaláwo Ọ̀rúnmìlà Olúṣèyí. Now time up, ẹ mọ̀ tó bá ṣẹlẹ̀, ẹ jẹ́ ẹ̀mí fẹ́ béèrè kan káwọn tó máa béèrè lọ́wọ́ yín o. Gbà tẹ́ ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan òrìṣà, ẹ sọ pé Ògún ni irin. Yes. Ṣóògùn ló di irin ni àbógun fi rin ṣiṣẹ́? Irin Ògún ni orúkọ tó ọba ńlá wá fún irin, the first time tí wọ́n discover irin tó délé ayé. Irọ́ o, ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ o. Ẹ jẹ́ mú oríkì kan wá. Mọ́mọ́, ẹ jẹ́ mú ẹ̀ẹ́dùn. N fẹ́ mú oríkì kan wá. Ògún lọba nílé arọ́. Ẹyọ̀ kí ló ń pè ilé arọ́? I don't know bí a tẹ bá sọ fún mi ò mọ̀. Ilé arọ́ ni tí wọ́n ti máa ń rọ irin. Ẹlẹ́bi alágbẹ̀dẹ. Ògún alágbẹ̀dẹ. Ògún máa ń rọ irin ni, Ògún kọ́ ni irin. Okay, now ẹ máa gbọ́ mú sọ kọ́lẹ̀ kan mú ní pé Ògún ọ̀tọ̀, irin ọ̀tọ̀, wọn ọ̀jọ́ra wọn. Ẹ báyìí kọ́lá yín ló gbọ́ sọ fún ọdẹ́lẹ̀ pé símbọ̀ wọn ló wà lẹ̀. Símbọ̀ ni irin kò ń ṣe Ògún ni irin. Spirit ti wọn, mo tó wọn ló gbà tó wà láyé nìyẹn. Ẹnà ó ní irin, dáhùn sọ ni àwọn ọlọ́dọ̀ gbógun ní irin. Ẹ kí n dá stars lóhùn ẹjọ́. Ẹni tó fẹ́ bí mi question ẹ lè bí mi question. Níwọ̀n bá tí mo mọ̀ máa sọ, ṣòye yín, máa dúró. Stars ẹ sọ pé Ògún ò kì í ṣe irin, àbí? Bẹ́ẹ̀ni. Ẹlẹ́kejì wípé there are orishas who are human beings. Àwọn òrìṣà yìí, ìdí tá a ṣe pé àwọn olóríṣà ni pé they have the gift of the irúnmọlẹ̀. For example, yes. For example, mo jẹ́ káníkè mechanic ni mi báyìí sìn, ṣóye yín. Ẹ mọ̀ pé mechanic àbí engineer, mò ń deal pẹ̀lú irin every day. Mo lè sọ ní nǹkan tó bá wù mí. Tí wọ́n bá fẹ́ pè mí, wọ́n lè pè mí ní ọmọ Ògún ni, because iṣẹ́ Ògún ló ń ṣe, iṣẹ́ ẹni ló ń ṣe. Irọ́ ẹ má pè lọ́mọ Ògún ọmọ tó ń sọ ni o. Ẹ máa gbọ́. Wọ́n máa pè ọmọ irin. Lọ́mọ irin lẹ́yìn ni. Ẹ máa gbọ́. Yá àkùn lè pẹ́ra lọ́mọ irin náà, ọmọ Ògún ni mí náà. Ẹ ṣe ọmọ rìn, Ògún ò ṣe rìn. Ọmọ tá à ń sọ. Èjì ẹgbẹ́ àwọn kọ̀rẹ́tì wọn tó ń sọ wọ́n lè pera wọn lọ́mọ Ògún. Ẹ máa gbọ́ mi sá. Wọ́n lè pera wọn. Ṣẹ́yìn ò lè pera yín lọ́mọ àlùkùránì ni. Ẹ lè pera yín lọ́mọ ànábì ni. Mi ò lè ní oṣù máa lùkùránì, máa yí máa lùkùránì. Ìwé lùkùránì ni. Ẹ ṣọ́ máa là. Èmi ò ṣe ọmọ àlá, irú àlá lèmi. Ẹrú náà yìí jẹ́. Slave. Ṣé màá wá jẹ́ ẹrú fún ìwé? Ẹ lè fi slave wé ọmọ. Ẹ má jẹ́ àlọ́bẹ̀ jàre. Ẹni sùn ní ìran tiwa, ọmọ la máa ń pè àwọn ọmọ la wa jẹ́. Ọmọ ancestor wa jẹ́, ọmọ Orúnmọlẹ̀ la jẹ́, à ń gba adé tó anything. Bẹ́ẹ̀ ọmọ èṣù ní àbá ń jiyàn sẹ́. Bẹ́ẹ̀ ni àtẹ̀ṣù àtàwọn Orúnmọlẹ̀ tó kù ọmọ wọn ni wá. Yes, ọmọ la jẹ́, ẹ má wọlé. Ọmọ la jẹ́ fún gbogbo wọn. Ọmọ irin ni wá, àgbàpọ̀ ọmọ irin ni wá. Ṣọmọ èjì ẹ̀jẹ̀, ṣọmọ irin lẹ̀ náà bọ́mọ Ògún. Gbogbo àwọn Orúnmọlẹ̀ yẹn ọmọ wọn la jẹ́ àtẹ̀ṣù. Irọ́ èjì ẹ̀jẹ̀ ẹ má dàpọ̀. Ṣọmọ irin ní àbọ̀mọ Ògún. Ọmọ méjì ni wá. Èṣù òrìṣà mi ò bí léèrè òrìṣà. Mo ń bi èjì ẹ̀jẹ̀ léèrè tó ń dá sọ̀rọ̀ lọ. Ṣọmọ Ògún ní àbọ̀mọ irin. Ẹ mọ̀ pé Ògún ló ń lorin, Ògún ló ń nirin. Ṣọmọ irin wá nínú àbọ̀mọ Ògún. Ọmọ Ògún náà mo jẹ́, ọmọ Ògún náà mi náà. Ẹ fún mi tàbí kí n fi reply sí nǹkan tó rí ṣàṣà. Stars ẹ jẹ́ kí Josmi sọ̀rọ̀, ẹ jẹ́ kán sọ̀rọ̀, ẹ jẹ́ kán reply ẹ jù. Ẹ ṣeun, mi ò ní fẹ́ kó rough. Òrìṣà ẹ ti ló time yín pé náà, mi ì ní fẹ́ kó rough ẹ jọ, ẹ jẹ́ káàdì kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Number one ni wípé gbogbo àwọn ọmọ Yorùbá tá a jọ ń sọ̀rọ̀, mo fẹ́ kí gbogbo akọ́lọ mọ̀ wípé ìmọ̀ ṣe kókó gbogbo nǹkan o. Tí wọ́n kàn lo irin ní ayé,
and the irin tó ní quality jù láyé kì í ṣe Áfíríkà ló wà o, Asia ni o. The most qualitative iron in the world is in Asia. As a matter of fact, títí di èní a sì ń import irin láti Asia wọ Nàìjíríà. Àwọn orin kan bẹ tẹ́ ẹ bá lù ó máa kán. Àwọn kan wọ́n wà qualitative jura wọn lọ, wọ́n ní quality jura wọn lọ. And kò ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá nírin wà, àwọn agbèrè kan ilẹ̀ Yorùbá nírin wà. Èèyàn kan wá sáyé ó lò ó wá lò ó dín. Nígbà tó wá lo irin ó fi ro adá, ó fi irin. According to the scientists, wọ́n ní the metal does not belong to this world. Àwọn onímọ̀ sáyẹ́nsì òde òní wọ́n ní metal tí network Ìbàdàn máa dùn mí gan. Is my network okay? Àgbọ̀nyìn ẹ máa ń ta jẹ́dẹ̀ ẹjọ́ ẹ jẹ́ kán finish bẹ́yìn náà fún yín láàyè náà ìjọ. Ẹ fa arákùnrin mi ìbáyíjà. Jọ́sìn ọ̀sán yẹn lọ. Ẹ ṣeun sir. It is so disheartening ní pé ní 2026 we are still discussing about kíní kan ló mú in wá fún wa. So unfortunate. Káyọ̀ pé òun ló mú in wá fáwọn ọmọ Yorùbá. Ta ló mú lọ fáwọn Asian countries? Àbí o. Wọ́n ń pè wọ́n kan ní iron ore. Àwọn èèyàn ní káàkiri láyé kọ́wọ́ pé àwa wá sọ pé tọ̀dọ̀ wa la fẹ́ máa bọ̀. Ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún yín nípa irin. Ṣé rí irin tẹ́ ẹ rí yẹn nínú ìtàn Ògún wọ́n ní òun ló rọkọ́ ló rọ àdá. Ó rọkọ́. Àgbọ̀nyìn mọ́ o. Jọ́sìn àgbọ̀nyìn mọ́ o. Táwọn èèyàn ń gbọ́ ṣá. Rárá o. Àbí nẹ́tíwọ̀kì mi. Gbọ́ nẹ́tíwọ̀kì wọn. Nẹ́tíwọ̀kì wọn ni. Okay, tí wọ́n ní. Now. Kó tó dé ẹni tí sà kó tó dé sáyé fèsì sẹ́yọ kan yẹn kó tó dé. Okay. Ẹni pé wọ́n sọ pé wọ́n 2026 ẹjọ́ ẹ ṣe sùúrù. Okay. Bẹ́ẹ̀ ni sà ẹ ṣe àwọ̀ ṣé network mi ò dáa. Àgbà tí máa ti ń gbọ́. Tí ń gbọ́ yí padà àti ń gbọ́ bóyá ẹni kọ̀ ni a ti ń gbọ́ ni. Bóyá network yẹn ò dá ni network yẹn ni. Kò ń ṣe network mo ò sí ibi tí mo wà ní. Ẹ ti ń gbọ́ mi báyìí ṣá. Gbọ́. Now mo wá ẹ máa sọ̀rọ̀ àti ń gbọ́. Problem tí mo ní gangan kò ń ṣe. Problem tí mo ní pẹ̀lú wa gangan kò ń ṣe irin gangan ni problem mi. Problem mi ni wípé ẹ̀yin onífá why tó jẹ́ wípé ẹnu yín kò ẹ ní any credible source of information. Gbogbo bí ló wà. Tí ẹ̀yin bá sọ eléyìí tá a bá dọ̀dọ̀ babaláwo mi ẹjọ́ ẹ gbọ́ mi náà mi ìbá yín jà ẹjọ́ tí ẹ bá sọ eléyìí tá a bá dé ọ̀dọ̀ babaláwo mi tàbí the same thing ó máa nínú ìyẹn ò mọ fani kò mọ pa ẹni tá a bá dọ̀dọ̀ ẹlòmíì kò mọ fani mo play kankan lẹ́ẹ̀kan látàdó olú ẹni ẹ̀ mọ̀ rí àbí ẹ má wọ̀rí ustaz ẹ jẹ́ gbé mi sí biscuit mo fẹ́ fún wọn gift. Ẹ jẹ́ kí tó gbàgbé bẹ̀yẹn ẹjọ́ sáré fún mi ní 30 seconds. Ẹ dè mọ́lẹ̀. Ẹjọ́ ẹ má ti gbàgbé ẹ ti ẹ̀kọ́ wò nǹkan tó fẹ́. Ẹ dè mọ́lẹ̀. Ok. Gbogbo yín lẹ máa mú ilé ìyá àbí. Ta ni? Ṣé àpapọ̀ ọdún mọ́lẹ̀? Ilé wa ṣẹlẹ̀ obìnrin wa rìn kiri nínú oko. Àbúrò mi rè lédè. Olódùmarè dé bó ti ń dé. Ọ̀rúnmìlà tí Olódùmarè ti wá rán lọ sí Ìjìgbò Okòrò pé kó lọ gba obìnrin yìí là kó má bàa dàbí kú mọ́. Òun wá tún lọ gba àgbá epo ńlá. Ó lọ gba àgbá epo kẹrìmù. Ó lọ gbà á. Ó wá ru epo yìí láti lọ tún tà lọ́jà. Gbàdọ́mìlà dé àárín ọjà. Ó kù díẹ̀ kó débi tó máa jókòó sí. Ó kò fẹsẹ̀ gún gbòǹgbò ni. Àtọ̀rúnmìlà àtàgbá epo àtepo fún ara ẹ̀ ilẹ̀ wí. Ìjẹ́ ni kòkó fọ́ ṣe lè pọ́ yọ dànù. Àgàtàgàtà epo tọ́mìlà gbé lórí gan kò sanwó kòkò tó wà lórí ẹ̀ tó bá tẹ̀ tàtọ̀. Kò sanwó àgbá tó fi epo fún. Gbèsè kọ́kọ́ dé lórí àgbá. Gbèsè dé lórí epo. Ìyá elépo kẹ̀rẹ́ kò rọ̀yàn kàkà káwọn ará ọjà kí wọ́n pìtì Ọ̀rúnmìlà kọ́ ṣe pẹ̀lẹ́ fún Ọ̀rúnmìlà ẹ̀mí mi ìlú kó sí wọn ṣe lọ kú sẹ́rìn. Bàbá onífá ìwọ onífá tó lè máa di àgbẹ̀ ẹ̀pọ̀ ẹ̀ mọ́gbà tó fẹ́ ṣubú. Ẹ̀rín ni wọ́n fi Ọ̀rúnmìlà rín ẹ̀sìn ni wọ́n fi Ọ̀rúnmìlà ṣe.
Ọ̀rúnmìlà ò tiẹ̀ wá wojú ẹ̀rín wọn kò wojú ẹ̀fẹ̀ wọn kò tẹ̀ rí àwàdà kò rí èbú tó ń mú ilé ìyá elépo lọ́kàn rẹ̀ wà pé yé wàhálà ti dé níbo ló ti máa rówó sọ gbèsè ìyá elépo báyìí lọ́mìlà ṣe wá padà sí ilé pápápá tó rò pápápá tó palẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀mọ́ tó ń lọ sáko olù. ẹ gbọ́ Ọ̀rúnmìlà nígbà tó wà láyé èèyàn ni ó ní problem lè débi pé ó ṣe business ó ṣòwò short. ẹ gbọ́ mi dáadáa mo fẹ́ béèrè question lọ́wọ́ yín sí ni o. Ọ̀rúnmìlà ó ṣe business nígbà tó wà láyé business ó ṣe ó tepo lọ gbépo láwìn ó ṣòwò short débi pé gbèsè yẹn pọ̀ débi pé wọ́n ní Ọ̀rúnmìlà sá kúrò nílùú. ṣé ẹni tẹ́ ẹ sọ pé òun lẹ́lẹ́rìí ìpín ẹni tẹ́ ẹ pè ní ẹlẹ́rìí ìpín ṣé òun fúnra rẹ̀ tó ní kí ẹjọ́ ẹ ṣe sùúrù bàbá yìí ẹ ṣe sùúrù ẹ dákun ẹjọ́ ẹ ṣe sùúrù. ẹ̀ẹ́kọ́ láǹkà tó dá wọn lóhùn. ẹ̀kọ́ láǹdì náà ẹ mọ̀ pé ẹni tí ń sọ tí látẹ̀kùn kò sẹ́ni tó bá ń jẹ́ ẹjẹ́ kan láàrin ẹjọ́ wa ń kẹ́kọ̀ọ́ ni. ẹ ṣeun Ọ̀rúnmìlà tó yẹ kó ṣe business ẹgbọ́n mi wọ́n ní ó ní ikin ó ní ọ̀pẹ̀lẹ̀ ohun tẹ́ ẹ máa ń fi kin àtọ̀pẹ̀lẹ̀ ṣe ni pé ẹni ẹ máa fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọ̀fà òun lẹ máa ń dà tẹ́ máa fi ní mọ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ òun wá ṣòwò ó ṣòwò short. ẹ tó jẹ́ lẹ́rìí ìpín tó ń tó ẹ tí òfin wọn ṣe débi pé gbèsè ó wá ṣòro short ẹlẹ́rìí ìpín yẹn ṣeun tó bá kàn wá lọ́jọ́ léṣe o. ẹ ṣeun ó lọ ṣe business epo ó ṣòwò short ẹ ṣeun lẹ́ni tí yàn bá ṣe business kan tí ò sọ ọ́ máa ní ẹja lọ bèrè lọ́wọ́ Ọ̀fà àbí ẹlẹ́rìí lọ́wọ́ Ọ̀fà Ọ̀rúnmìlà yẹn gangan wọ́n ló ní ikin wọ́n ló ní ikin bákan náà ó ní ọ̀pẹ̀lẹ̀ àti kin àtọ̀pẹ̀lẹ̀ ò lè gbálẹ̀ ó ní láti sá kúrò nínú ìlú. Now the big question is ṣé ẹ rí wípé Ifá Ọ̀rúnmìlà kò ní nǹkan kan ṣe pẹ̀lú future wa èyí jẹ́ èyí ò jẹ́ lásán ni kò ní ẹ̀kọ́ kankan kò ní àǹfààní tó yẹ ṣe fún ẹgẹ́ bí ẹ má bèrè ẹjẹ kan láǹdì ẹ má bèrè ẹjẹ kan láǹdì. no àwọn sọ pé àwọn fẹ́ béèrè ọ̀rọ̀ wọn ò dẹ̀ béèrè ọ̀rọ̀ wọn tún give you kúrú ó yẹ ní sọ̀rọ̀ báyìí ẹ béèrè question tẹ́ fẹ́ béèrè o ṣáàbì ṣáàbì sọ̀rọ̀ báyìí. ẹ gbọ́ question mo ti wọ́n ti béèrè question gbàtẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ṣe gbọ́ wọ́n ti béèrè question. ìgbà ẹ jẹ́ ń tún béèrè. ẹ repeat ara yín ẹ ṣeun now ẹ jọ ẹ gbọ́ mi dáadáa o ẹ gbọ́ kẹ́lẹ́ gbọ́ question mi dáadáa Ọ̀rúnmìlà according to this ẹsẹ̀ Ẹ̀fà Ọ̀rúnmìlà ó ṣe bísínẹ́sì láyé ẹ̀ ó lọ nígbà tó wà láyé nọ́mbà wọn àwọn èèyàn wà láyé pẹ̀lú ẹ̀ Ọ̀rúnmìlà lọ gbé epo lọ́rùn ó lọ gba epo ní àwìn lọ́dọ̀ Yélépo irun mọ́lẹ́ ló gbé epo àwìn. bẹ́ẹ̀ ni ó fẹ́ lọ tà nígbà tó wá dé ọjà ó wá fẹsẹ̀ kọ ó wá ṣu gbogbo epo dànù ìfọ́ àwọn èèyàn tó tún wà lù wọ́n tún wá ń fi ṣe yẹ pé babaláwo ní kùnrè ìwọ náà tún máa ní problem tèbú ọ̀ lóní káwá tẹfá ó ní problem. Ọ̀rúnmìlà ò ti ẹ̀rí tí wọ́n rò gbèsè tó wà lọ́rùn ẹ̀ nígbà tó délé wọ́n ní Ọ̀rúnmìlà lọ palẹ̀ mọ́ ikin àti ọ̀pẹ̀ tó máa fi ń báwọn èèyàn béèrè ó sá kúrò nílùú ó fẹ́ lọ pokùnso. The big question is this nígbà tí ẹni wọ́n ní tá a bá máa fún ẹni tó bá máa dáṣọ fún ni tọ́hún ẹ̀ la àkọ́kọ́ wò Ọ̀rúnmìlà gangan lílé pẹ̀lú kin àtọ̀pẹ̀lẹ̀ ó ní ṣògo sákúrò ńlù wọ́n ìtẹ́wá ìyàwó alẹ́ ní pé ká wá bọ́ Ọ̀rúnmìlà kó wá bá wa ṣe problem wa òun fún ẹ ní problem kò resolve that is my big question. ní story tí wọ́n sọ yẹn now Ọ̀rúnmìlà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀ nínú Odùfà yẹn lóòótọ́ wọn ò kí Odùfà yẹn fún wa because ó yẹ kọ́ kí Odùfà kó tó sọ story yẹn but mi wọ́n àti just mi ṣe play Odùfà yẹn fún wa. ìdí ọ̀wọ́n rí lórúkọ Odùfà yẹn ẹ̀yin náà ìbára kì í ṣe babaláwo ni. babaláwo ló máa kí fà ní babaláwo ṣe understand. ṣé àyè ṣe babaláwo ni. ṣe babaláwo. ṣé babaláwo lẹ́yìn. wọ́n ṣe babaláwo sọ. ẹ bá kí báyìí jàre. òrìṣà òwúrọ̀ ẹ bá wà. ẹ jẹ́ àfẹ́jẹ̀ rẹ̀ láàyè ẹ jẹ́ dẹ́ ọ̀hún mùsùlùmáì kì í. ẹ ní mọ fa ẹ máa wá sí ibà ẹ máa gbìyàn lẹ́nu bíbá. ẹ jẹ́ ẹ bá kí báyìí jàre. just me yẹn ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo yín dákẹ́ lọ ni. ẹ kí ifá fún wa ẹ kí ifá fún wa. ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin mẹ́ta mẹ́rin máa sáré ta sí wọn lẹ́nu ṣé ẹ̀kọ́ lẹ fẹ́ kọ́yàn àbí. nǹkan tẹ́sẹ̀ defend èjì ẹ̀jẹ̀ sọ̀rọ̀ náà. èmi kọ́ lè mi sọ̀rọ̀ ẹ̀yin ló ń sọ̀rọ̀ ẹ tó fún wa lé sí ẹni sùúrù ẹni sùúrù ẹjẹ́ yín gan-an ni wọ́n ti pọ̀ jẹ́jẹ́ kọ́ máa fún yín láyè kẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ń sìn ẹ ti meet látẹ̀kan náà ẹ sọ̀rọ̀ ń sìn. ìgbà tó ti ń sọ̀rọ̀ mi ṣe fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ fi. èjì ẹ̀jẹ̀ ẹ má gbọ́ bàbá tí mo sọ ẹ dìbọ́ǹkì ọ̀rọ̀ tí Lékè sọ yẹn. ẹ máa gbọ́ mi
mo sọ fún yín lákòókò kẹ́tù pàtí mi ṣe máa ń sọ fún yín tí wọ́n wà lọ́dọ̀ yín báyìí pé ṣẹ̀rí personality ọ̀tọ̀ ifá yẹn ni ifá yẹn ni kò ifá yẹn lábẹ́ kẹ́ kí fún wa sẹ́. ṣẹ́rí ọ̀rọ̀ tí tó bá máa di fẹ́ẹ̀ni wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ kí ifá yẹn fún wa ẹ jẹ́ ẹ má Ibi wọn jẹ́ òrìṣà àwọn náà lọ síbẹ̀ yìí pé òun King tó sọ Johnson pé ò òun play wọn play. ẹni tí ẹ play tó sọ pé òun mọ ifá tó sọ pé Ọ̀rúnmìlà ó lọ gba àwọn epo ó jẹ gbèsè. ṣé kò sí ẹsẹ̀ fáyìn là ń béèrè. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ tí n fẹ́ sọ ṣe rí àkọ́kọ́. babaláwo mi ìdáná. ọlápẹ́ nǹkan tí mo yẹ láìkí yín ni pé ẹ máa ń farabalẹ̀ ṣó ti yé yín láti fẹ́ gbọ́rọ̀ lèmi ṣe máa ń fẹ́ máa wá sọ́dọ̀ yín ṣó ti yé yín ohun tí yóò bá mọ̀ yín ò mọ̀ ìṣe fẹ́ mọ̀ kò fẹ́ mọ̀ babaláwo tẹ̀sán kó sọ bẹ́ẹ̀ tẹ bá lè gbé wá next week ká wọlé wá kó wá kífá ká wá gbẹ̀gbọ̀n wá kífá wá ká wá wo bí ránkì yẹn ṣe máa já lẹ́sẹ̀ ibẹ̀ yẹn tẹ wá délé kejì. ó yẹ dúró ẹ dúró èjì ẹdẹ ṣe sùúrù ẹ ti sọ pé ká lọ gbé wà mọ́ra ẹ gbé wá. ọjà ògùn sọ́wọ́ èsì lẹ́yìn. ẹ jẹ́ sọ̀rọ̀ fẹ́sọ̀ náà ẹ ṣáà. bẹ́ẹ̀ni just me. ìbà ògùn ẹ já fún ìbà ògùn láàyè ṣe sùúrù ẹ já ṣe. ìbà ògùn ti dé ìbà ògùn. ṣé àkọ́kọ́ fídíò yẹn just me mọ̀ kọ́ ti little aspect tó fẹ́ fi ṣe propaganda ẹ̀ ni. ẹ ṣàlàyé kí ló ṣẹlẹ̀. ẹ ṣe sùúrù bàbá tó sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ọ̀gá stop the crowd. tọ́sí ẹ fi wọ́n lẹ ẹjẹ́ kan sọ̀rọ̀ ẹjẹ́ kan ṣe. bàbá tó sọ̀rọ̀ ń bẹ̀ yẹn mo mọ̀ àràbà tó sọ̀rọ̀ ń bẹ̀ yẹn is a respectable person. ẹnà àbúrò mi. mi kẹ́ ń pa anybody ní kó rí o bá ní problem pẹ̀lú style is entirely your business. nínú fídíò yẹn bàbá yẹn make it abundantly clear wípé Ọ̀rúnmìlà tó ń sọ ń bẹ̀ yẹn babaláwo tó ń bọ̀ Ọ̀rúnmìlà ju orúkọ ni and Ifá ti fún ní instruction pé n tí kò ṣe rèé òun ló hit to another thing tó fẹ́ ṣe business and it ended up in calamity ẹ ṣe sùúrù ó ended up in calamity ọtí ìgbà tó padà sí ti Ifá sọ fún ṣóyè yín so bá ṣe sọ nínú fídíò yìí bàbá eléyìí ẹ jẹ́ ká tún fídíò yẹn play is a propagandist. ibà ẹyẹ prove ara yín fún wa ẹ prove ẹ fún wa pé nǹkan tó sọ nìyẹn ẹ má ṣe bẹ́ẹ̀ náà. èjẹ ẹgbẹ́ ìtìgbà ogun wa sọ yẹn wọn á parọ́ fún wa ni. ẹ máa gbọ́ stars ẹ máa gbọ́ stars ṣe rí nǹkan tí mi fẹ́ sọ ṣe rí ẹ̀mọ̀kẹ́ tí ó wá parọ́ níbo onírọ̀ lọmọ yìí ó ti yé ẹni wá play irọ́ yìí pọ̀ ṣe bá wo àwọn ẹni wá play fídíò tọ̀dọ̀ ẹni wọ́n parọ́ stars ẹ já drop máa ń jàre àwọn wá fa ìjẹ́dẹ́ tí wàá ń bíbá látẹ̀kan ọ̀báyàn kankan jà náà. gẹ́gẹ́ ẹ̀mọ̀kẹ́ ìfẹ́ sọ ni wípé ṣe rí bàbá tí àbúrò yìí ń tẹ̀sọ́kọ́ wípé Mr. Leke yẹn babaláwo ni fine ṣe rí ẹ̀sọ̀rọ̀ kan náà kò ṣe rí nǹkan tí issue tẹ̀sọ́ká má sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí bó ṣe ń lọbẹ̀ tó pé tí n bá bèèrè lọ́wọ́ yín sí pé. mo ń bọ̀ èjẹ́dẹ́ in tí ibà ògùn wa bá a sọ yẹn ṣé òótọ́ ló sọ nàbí rọ́pẹ́ nìkan kò rẹ̀ ní Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà kò ṣe owó kankan kò ṣòwò. ẹ̀gbọ́n tó sọ ni ẹ jẹ́ dáhìn padà ó sọ pé story tí Lékè sọ yẹn ó padà sọ nígbẹ̀yìn pé ẹni tó ń sọ yìí o kò ń ṣe Ọ̀rúnmìlà gangan o ẹni tó pe Ọ̀rúnmìlà ló ṣẹlẹ̀ sí ṣé òótọ́ nàbí rọ́. èmi ò wo fídíò ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ sọ pé wo fídíò ẹ̀ máa lọ wò bí ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. just me ẹ bá tún nílé yẹn play. ẹ máa gbọ́ mi. just me mú pípò lẹ wà o. ẹ kì í fún just me lésì nǹkan tẹ́ sọ. ẹ jẹ́ fún just me lésì nǹkan tẹ́ fẹ́ sọ ló ti yé yín èèyàn ti play nǹkan. ẹja túnbọ̀ ẹ wo. ẹja túnbọ̀. ṣé just me play yẹn. ó yà ti kó lù ní ẹbí lẹ́gbẹ̀ẹ́ síbẹ̀. ẹ má tún pariwo ẹ já gbọ́. wọ́n ti gbójú ń bẹ̀ nìyẹn. eléyìí wá ṣẹlẹ̀ obìnrin wa rìn kiri nínú oko. Ifá wa dé Olódùmarè dé bó ti ń dé. Ọ̀rúnmìlà tí Olódùmarè ti wá rán lọ sí ìdìbò okòrò pé kó lọ gbọ́bìnrin yìí là kó má bàa bẹ̀. ẹ pause. òun wá tún lọ ẹ pause. Ọ̀rúnmìlà tó Olódùmarè rán. So kò ń ṣe fake o Olódùmarè ló kí tó pé Ọlọ́run mi ra o. òun ló ń bá yín sọ ojú yìí
èmi ò bá yín sọ gbélé ẹ máa gbọ́ ó sọ pé ókè gba ògùn parọ́ fún wa ni ókè. Èjì ẹ̀dẹ̀ ṣe sùúrù. ohun tó sọ Èjì ẹ̀dẹ̀ ṣe sùúrù. Ẹ ti ẹ̀jẹ̀ ń pílẹ̀ ẹ̀tàn náà. Èjì ẹ̀dẹ̀ ṣe sùúrù náà ẹjọ́. Ẹ̀kọ́ láǹkan ẹ̀ ṣe sùúrù. lóhùn kọlẹ̀ pé tọ́lẹ̀ kan ni ṣó kọlẹ̀ pé tọ́lẹ̀ ẹjọ́ tún play ó fi bá bẹ́ẹ̀ Èjì ẹ̀dẹ̀ ṣe sùúrù. Ṣé bẹ́ẹ̀ kọ́ láǹkan? just me ẹ ní sùúrù náà ṣó kọlẹ̀ pé tọ́lẹ̀ kan ni. A ní ẹ ṣe sùúrù. ibà ògùn ló fẹ́ dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn. òun ló fẹ́ dìbò ẹ máa yẹn ló sọ pé irọ́ ni sọ wọ́n fẹ́ play ẹ̀. I very play ẹ̀. torí ẹ̀ nà kọ́ okay. góòlù ni ẹbí náà gbójú mẹ wọn ti gbójú mẹ nìyẹn eléyìí wá ṣẹlẹ̀ obìnrin wa ń rìn kiri nínú oko Ifá wa dé 10 minutes to go. Olódùmarè dé bó ti ń dé Ọ̀rúnmìlà tí Olódùmarè ti wá rán lọ sí ìjìgbò okòrò pé kó lọ gba obìnrin yìí là kó má bàa bí àbíkú mọ́ òun wá tún lọ gba àgbá epo ńlá ó lọ gba àgbá epo kẹrìmù ó lọ gbà á ó wá ru epo yìí láti lọ tún tà lọ́jà gbàdọ́mìlà dé àárín ọjà ó kù díẹ̀ kó débi tó máa jókòó sí ó kò fẹsẹ̀ gún gbòǹgbò ni àtọ̀rúnmìlà àtàgbá epo àtepo fún ara ẹ̀ ilẹ̀ wí níjẹ́ ni kòkó fọ́ ṣe lè pé yá dànù akatakata epo tọ́mìlà gbé lórí gan kò sanwó òkòkò tó wà lórí ẹ̀ tó bá tẹ̀ tàtọ̀ kò sanwó àgbá tó fi epo fún gbèsè kọ́kọ́ dé lórí àgbá gbèsè dé lórí epo yéé ìyá elépo kẹ̀kẹ́ kò rọ̀yàn kàkà káwọn ará ọjà kí wọ́n pìtì Ọ̀rúnmìlà kó ṣe pẹ̀lẹ́ fún Ọ̀rúnmìlà ẹ̀mí mi ìlú kó sí wọn nú ṣe lọ kú sẹ́rìn bàbá onífá ìwọ onífá tó lè máa di àgbá epo ẹ mú bàtó fẹ́ ṣubú ẹ̀rín ni wọ́n fi Ọ̀rúnmìlà rín ẹ̀sìn ni wọ́n fi Ọ̀rúnmìlà ṣe Ọ̀rúnmìlà ò tiẹ̀ wá wo ẹ̀rín wọn kò tiẹ̀ fẹ́ wọn kò tiẹ̀ rí àwàdà kò rí ebú tó ń mú ilé ìyá elépo lọ́kàn rẹ̀ wà pé yé wàhálà ti dé níbo ló ti máa rówó sọ gbèsè ìyá elépo báyìí lọ́mìlà ṣe wá padà sí ilé pápápá tó rò pápápá tó palẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀ mọ́ tó ń lọ sákú olù. Gbáhùn wọ́n ní Ọ̀rúnmìlà sákú olù nítorí gbèsè. ẹni fẹ́ sọ̀rọ̀ ẹni kó sọ̀rọ̀ kí ló fẹ́ sọ lórí ẹ̀ ẹni tó tẹ̀lé ẹ̀ tó wà ń bẹ̀. Irọ́ ẹni yẹn ti lọ ẹ̀yin la play fún ẹ̀yin ló ní fà yín ẹ̀yin la play fún ọ̀pọ̀ tí mo ń gbé lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ mi just me ṣèbí ẹni gbàgbọ́ nínú tẹ́ni tó àbí. pé nínú kí nìyẹn. ṣèbí ẹni gbàgbọ́ nínú kan tẹ́ni yìí sọ pé ó rí bẹ́ẹ̀ ni. ṣebí tó sọ ìwọ ní tiwa mẹ. èmi ò gbà fagbọ́ èmi ò gbàgbọ́ nínú fagbọ́ èmi lẹ gbàgbọ́. ìgbà tí ẹ gbà gbọ́ ok kẹ́kọ̀ọ́ bèrè báyìí yàmọ̀ pé ẹni ìdísẹ́mọ̀ ẹni náà ló jẹ́ kó yé yín pé ọwọ́ Ọ̀rúnmìlà ni ànábì yín ti lọ kírun ló ti lọ gbàrún ṣẹ́gbà bẹ́ẹ̀. òun kọ́ ló sọ òun náà kẹ́rin wà lẹ́nu rẹ̀. ṣe fún òun lẹ́yìn tó bẹ̀rẹ̀ ó wà nínú ẹsẹ̀ fà táìmà débẹ̀. stars ẹni sùúrù ṣùgbọ́n ní wọn kó wọ́n kírun. ó wà nínú ẹsẹ̀ fà náà ó sọ lọ sọ ní wọ́n ló ṣe ẹjọ fún mi 2 minutes fi hàn gbé 2 minutes péré èjì mo fẹ́ bẹ̀ nǹkan lọ́wọ́ yìí ṣé tẹ́ ẹ bá gbẹni gbọ́ ṣé mo ẹni tó ń pè ní àwíṣe àgbáyé. ọba ìlà lèmi mọ̀ àwọn yẹn wọn ní mọ̀ tó ọba ìlà. ọba ìlà nìkan ni ó dàgbà máa gbé ọba ìlà ní sí. gbogbo ẹni mo fi sọ gbogbo ẹnu àwọn náà géèjì ọba ìlà gbogbo ẹnu ni mo fi sọ. àwọn máa géèjì ọba ìlà lórí kínní. gbogbo ẹnu mo fi sọ. ó dà dúró wàhálà ẹjẹ bá mi fi táwọn mú nǹkan fẹ́ jẹ tó ń mú mọ́rọ̀. ẹ̀ nà á ṣe sí rẹ́kọ́dì. yes now bẹ́ẹ̀ ni mo sọ. ṣé ẹ mọ ẹ tó pè ní bàbá ṣé ẹ mọ ẹ tó pè ní bàbá ẹdú ẹgbọ́ ẹ ti ẹgbọ́ mi ná ṣé ẹ mọ babaláwo wá dé abí Bọ́lá Àwíṣẹ́ wọn ò gbàgbọ́ sẹ́ẹ̀ kò ní mọ ọba ìlà lọ́wọ́ lè sọ ọba ìlà làwọn gbàgbọ́ àwọn yẹn torí nǹkan fẹ́ jẹ wọ́n mú wọn ní. ṣẹ́tìrìsì ọba ìlà nìkan ìfọwọ́ wà lọ́sìn. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ just me ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ mi tẹ̀bí ìwé lẹ́ka number 1 èèyàn tẹ́ sọ pé Professor Abímbọ́lá yìí kí ló bá ẹ̀ lákà ẹni sùúrù ọ̀rọ̀ làákàyè ni kákọ́ fọ̀rọ̀ kí nílẹ̀ kí ló bá ẹ̀ lákà yẹn ẹ máa gbọ́ ẹ sọ pé Professor Abímbọ́lá ó kọ ìwé
ó gbé mùsùlùmí wọnú bẹ̀ èmi wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin pé. òun kọ́ ló gbé wọ́n ṣe ẹsẹ̀ fá ni. ẹsẹ̀ fá abolóbó náà ti rí. ẹ má wọrí tábà débẹ̀ a máa gbé fún yín. ẹ lọ ṣẹ́rí ètò ìsọ̀kan fún yín ṣẹ́rí ọ́ní èèyàn tó ẹgbẹ́ mi sí biskin. ọ̀nà ń sorúkọ ọmọ Ọ̀rúnmìlà ó sọmọ lórúkọ mùsùlùmí ẹ̀yọ́ ìlú ní ẹgbẹ́ rẹ́rìn ẹ̀bìn lọ́wọ́ ara yín pé mùsùlùmí ló gbà lọ́wọ́ pẹ̀lú Ọ̀rúnmìlà ni ló fi sọmọ ẹ̀ lórúkọ mùsùlùmí. ẹ̀yin náà gbé sílẹ̀ ìdílé lákàyè ọdún mélòó ni mùsùlùmí dé tí Ọ̀rúnmìlà fi sọmọ ẹ̀ lórúkọ mùsùlùmí. mùsùlùmí ti dé kọ́ọ̀rùnmìlà máa dé látọ̀dún wo ti dé ẹni gbà ọ̀làmọ́ bíi dé. Ọ̀rúnmìlà máa ń sọmọ ẹ̀ lórúkọ ọmọ wo ló sọ lórúkọ ń bẹ̀. ẹni gbà Muhammadu dé kò ń ṣe mùsùlùmí. mùsùlùmí ni mò ń sọ mùsùlùmí kankan tí mò ń sọ yẹn ìgbà wo ló dé. ẹni gbà wo ni Muhammadu dé kò ń ṣe ìsìlámù. ọ̀yà. baba just me o baba just me ìwé tí bàbá yẹn kọ bàbá wa ń jẹ Abímbọ́lá yẹn 1968 ló kọ. bẹ́ẹ̀ni 1968 ló kọ. 1968 ni. ṣé yí bàbá yẹn ẹ ti ẹ̀ kọ́ gbọ́ ẹ wo nǹkan yìí ṣé yí bàbá tẹ̀ ń báyìí number one àwọn ló dá ní Virginia àwọn ló dá Ifá University ilẹ̀ bó tẹ́ ẹ̀ bá mọ Ifá University ẹ lọ type ẹ̀ Ifá University ẹ lọ wò online. à ń sọ̀rọ̀ ẹ̀mọ́ ẹ̀ sọ pé ṣé àmúyẹ tó ní owó láti ṣe sùúrù bàbá yìí náà ọ̀rọ̀ olówó kọ́ là ń sọ yìí náà ìjẹ́dẹ́ ṣe sùúrù reality là ń sọ. ẹ kì í ṣe sùúrù ara yìí ṣé wọ́n yí bàbá yìí bàbá yìí àwọn ló ń dá ẹ máa dìbọn ẹ máa nira kò rí bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ sílẹ̀ máa lọ bá ọmọ wọn ṣe sùúrù ẹ lọ bá wọn náà. ẹ jẹ́ kí n gbọ́ kan tí jọ́sìn fẹ́ sọ ẹ jẹ́ n gbọ́ ọ̀dà. ẹ ṣeun ṣé wá yí bàbá yìí nígbà tó wá kọ́ tọ́tẹ̀ wífá àwọn babaláwo ńláńláńlá wọ́n wá pè wọ́n pé wọ́n ètò ṣe báyìí àwọn ọmọ aláwo pè wọ́n ẹ wò wọ́n wá ṣe interview fún wọn ẹgbẹ́ interview yẹn. àwọn jẹ́ àǹfààní láti lè fẹ̀ nígbà náà. ìbéèrè mi ó dẹ́kun lórí ẹ̀ṣùra ẹ̀sọ́ ní sọ̀rọ̀ ibo lẹ ti sọ̀rọ̀ ó tún láti ìlú Canada. ok ọ̀sága Ontario Canada. ok so ìbéèrè mi dẹ́kun lórí òtúrá méjì bàbá wa. àwọn kọ́ àwọn ọmọ ìlú torí argument kan wà lórí ọ̀rọ̀ òtúrá méjì yìí pé tó bá tó tura méjì bá bí ní kójú wọn á ní kó lọ́ra tẹ̀sí bá òkú bẹ̀rẹ̀ sí mọ́ṣáláṣí tó. òtúrá méjì ṣe ń bọ̀. kọ́ni ẹ̀sìn mọ̀lẹ́ ti dé ilẹ̀ Yorùbá ti pẹ́. ẹ máa gbọ́ o. láti 11th century AD ìmọ̀lẹ́ ti wọlé Yorùbá. àwọn èèyàn dá ìmọ̀lẹ́ tí wọ́n pè Mali nísìn nílùú mọ̀lẹ́ láti lọ kọ́ iṣẹ́ ìmọ̀lẹ́ wa náà wá dáadáa lẹ́nilẹ̀ Yorùbá oníwútùwútù yá kí wútùwútù yá pèlè kásúré pátápẹ́rá káfẹ́wà láàrin fọ́nmọ́ àmódi. gbogbo ìgbà ni máa ń gbọ́ yín máa ní sùn fún ẹ fẹ́ kíyàn dífẹ́ǹdì nǹkan tó máa sọ fún yín kí wọ́n bèèrè lọ́wọ́ yín. mi ti sọ̀rọ̀ mo play fídíò mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mi ti sọ̀rọ̀. ok. ṣé wàá rí ẹsẹ̀ ẹ̀fà yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀yin sọ pé àgbélẹ̀rọ ni ẹ ní àgbélẹ̀rọ ni tí bá ní kí ni evidence pa àgbélẹ̀rọ ni ẹ ní evidence kankan nítorí ẹ̀kọ́ láìkẹ́ lẹ́ fi pè lágbélẹ̀rọ ẹ jẹ́ wá kí ẹsẹ̀ ẹ̀fà yẹn fún yín nísìn. ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ṣé ẹ mọ ẹsẹ̀ ẹ̀fà yẹn àbí kò sí. ẹ gbọ́ mi. ok ó yá ó yá. ẹ ti ẹ gbọ́ mi ṣé nínú ẹsẹ̀ ẹ̀fà ṣé nǹkan tá à ń pè ní òtúwá méjì wà àbí kò sí ẹ dáhùn pẹ̀sọ̀ ẹ̀ nínú ẹsẹ̀ ẹ̀fà nínú àwọn odù ifá ṣé nǹkan tá à ń pè ní òtúwá méjì wà àbí kò sí. dáadáa. òtúrá méjì wà náà òtúrá méjì wà wọn ò lè dìnnà yẹn lọ. dáadáa bẹ́ẹ̀. ẹ ṣeun ó yá tó bá ti wáyé pọ̀ wà ṣé ẹ mọ ẹsẹ̀ ẹ̀fà yẹn sà. ẹ máa gbọ́ mi. ó du 16 ló wà bẹ́ẹ̀. ẹ kì í fún wa ẹ kì í fún wa. ẹ ti ẹ̀ bọ́ dáhùn pẹ̀sọ̀ mi ṣé ẹ mọ ẹsẹ̀ ẹ̀fà yẹn ṣé ẹ mọ ẹsẹ̀ ẹ̀fà yẹn. ẹ máa gbọ́ mi mo sọ fún pé ohun tó máa jẹ́ kí ní ìpínlẹ̀. mo fẹ́ kẹ́ proof fún wa pé kò sí pé àgbélẹ̀rọ ni 16 ni obì fà yẹn ṣé ẹ mọ ẹsẹ̀ ẹ̀fà yẹn. ẹ máa gbọ́ mi. ẹ ti ẹ̀ dáhùn pẹ̀sọ̀ mi náà ẹ̀yin lẹ́ máa sọ ẹ ti ẹ̀ dáhùn náà ṣé ẹ mọ tí ẹ bá mọ ẹ sọ pé ẹ mọ.
ẹ pariwo ṣe mo sọ pé tó bá ti di next week ẹ jẹ́ kí ìwọ̀n nǹkan tó gbé wáyé. ọ̀rọ̀ tó wáyé next week Monday time jẹ̀ ti lọ ná. tó bá ti di Monday yẹn time wo ni Monday sir. 10 o'clock ni. 10 o'clock ẹ má wọrí tó bá ti di gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí gbogbo àwọn bàbá fẹsẹ̀ amúgbọ́lá yìí gbogbo ẹ̀ máa bá ń ṣe wá torí ẹ máa gbọ́ mi sà torí ẹ̀ ń tẹ gbàgbọ́ nú èyí pé ó kọ ìwé yìí òun tó mú ọ̀rọ̀ Islam wọbẹ̀ ẹ̀yin náà dẹ́ gbà ṣùgbọ́n tí má ṣe fi pé ọwọ́ ẹ̀lẹ́ ti kọ́ irun kíkí inú ẹsẹ̀ kan ẹ̀ máa ní kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀ máa ní rọ́lọ́ pa mú wọn. ẹ mú evidence yẹn wá ẹ jọ ẹ ṣe sùúrù ẹ mú evidence ẹ wò kẹ́ tó wá lọ ẹ jẹ́ nkí fàyẹn fún yín kẹ́ tó lọ evidence wo lẹni mú wa ẹ dúró ẹ jẹ́ nkí fàyẹn fún yín kẹ́ tó lọ mi ìṣe kí n gbọ́ tẹ bá máa ń láìpẹ́ yìí máa ń gbọ́ tẹ máa ń láìpẹ́. ẹ jẹ́ káwọn kò tí wọn náà tó bá dìde mẹ́jọ kẹ́ wá kì í ti ń fún wa. ṣé ẹ gbọ́ mi àní ẹ ti ẹ gbọ́ mi náà ẹ gbọ́ mi sẹ́ ìtumọ̀ pé ẹ máa mú ẹsẹ̀ fásitì tó lè máa mú wa gbogbo sísì tẹ bá mú wa tábà ti wá rí bẹ́ẹ̀ la máa sọ pé àgbélẹ̀rọ ni ẹ̀ẹ̀kan ní sọ́pọ̀ àgbélẹ̀rọ ó ní wútùwútù yá kí wútùwútù yá ń bèlè kásúre pátápẹ́rẹ́ káfáàgùwẹ̀ láàrin ìmọ̀kùn amódì lèkélèké ẹyẹ ẹ̀mọ́lé bó bá ṣí lórí ọ̀pọ̀tọ́ àbá lórí òrombó a máa fi gbogbo ara kéwé eléwú kiri adé àfọ̀ Ọ̀rúnmìlà ìfọ́sùnkú òun ọmọ bí ẹjọ́ ká tí wọ́n tán ẹgbọ́n wọn ní kóre fún méjì olúwéré ẹja méjì abìwẹ̀ gbàdà obìdíẹ̀ méjì abẹ̀dọ̀ lùkẹ́lùkẹ́ erin ńlá méjì tó fùwọ́ ṣoṣù. kámbì ìgbà tí ó tún bí ó bí dáwọ́dù ìgbà tí ó tún bí ó bí káálítù èyí tí ń ṣọmọ kẹyìn wọn léńjeléńje ikú ò pa wọ́n bẹ́ẹ̀ ni àwọn ò ṣe wọ́n nígbà tí wọ́n dàgbà tán Ọ̀rúnmìlà kọ́ wọn ní dídá ọwọ́ wọ́n mọ̀ ọ́ dá ó tẹ wọn ní títẹ̀ alẹ̀ wọ́n mọ̀ ọ́ tẹ̀ ó kọ́ wọn ní òkà ara ẹbọ wọ́n mọ̀ ọ́ há nígbà táwọn ọmọ náà dàgbà wọ́n mú agbádá bàbá wọn wọ́n mú gèlè ìyá wọn wọ́n wọ agbádá náà wọ́n sì wé gèlè sórí báńtùtù wọ́n tò igi mẹ́rin sílẹ̀ níbù wọ́n forí kanlẹ̀ wọ́n dìde wọ́n sì ń nọ̀ró Ọ̀rúnmìlà ṣáà ń wò wọ́n ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́ ó ní ìgbà táwọn mọ́rọ̀ wá dàgbà ó wá di pé tí èèyàn bá kú fún èèyàn àwọn ọmọ yìí ni wọ́n ń pè tí èèyàn bá bímọ àwọn ọmọ yìí ni wọ́n ń pè bàbá Yusa Jamiu nígbà tá a ké jù báyìí lọ tí babaláwo bá bímọ ta ló máa ń pè àwọn wọn nígbà táwọn ọmọ wọn náà ń bímọ àwọn ọmọ wọn làwọn babaláwo máa lọ ń pè kó wá sọmọ lórúkọ. àfáà ni. àwọn ọlọ́mọ ló ń pè yìí sílẹ̀ ẹ̀ṣẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ mọ́ nínú wọn sọ lórúkọ àfáà ni wọ́n máa ń pè àfáà ni wọ́n máa ń pè ẹgbọ́n nǹkan tí mo sọ. ọ̀dọ̀ ti yín nìyẹn. kò ń ṣọ̀dọ̀ wa ẹ farabalẹ̀ bàbá ìkẹyẹ. gbọ́dọ̀ ti ń wo àkọsẹ̀jáyé. gbogbo àkọsẹ̀jáyé wo lẹ ń sọ. òun rè é jẹ. kẹ́yìn sọ pé ìnà ẹ̀tọ́ ọmọ babaláwo lórúkọ. gbọ́ mi nígbà tí ayé lu tó lu wọra wọn. ìbéèrè ẹ̀yọ̀ kan ni màá bèèrè lọ́wọ́ yín nísìnyí just one question. kí ni nǹkan tó pilẹ̀ tí wọ́n bá ti kọ́ ààfin nílẹ̀ Yorùbá wọ́n máa ń kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ kí ló pinlẹ̀. ṣebí adáfún yín bí àwọn kan yìí nígbà tí wọ́n kó ẹ̀sìn wọlé òtúwá méjì kí ìjọba lọ́wọ́ sí fún wọn wọ́n kó ẹ̀sìn wọlé ìjọba owó tó bá ti gbẹ̀sìn níbi ìjọba lọ́wọ́ sí fún wọn ìjọba lọ́wọ́ sí fún wọn kò lè wọ́ọ̀kì. ìjọba wo nìyẹn. orí Saudi sí àlè díẹ̀ ìjọba 1960. ṣé kò sí jọ àwọn ọba ni ẹ máa gbọ́ mi nígbà tó ń kún wọn lẹ́rúgbà yẹn ẹ máa gbọ́ mi ṣé ẹ mọ̀ pé nǹkan tó fi lélẹ̀ fún yín tó fi lélẹ̀ fún yín tó kẹrẹ ṣe. ìgbà wo ni Islam wọlé Yorùbá ìgbà wo ni Islam wọlé Yorùbá ìgbà wo ni Islam délẹ̀ Yorùbá ìgbà wo ni Islam délẹ̀ Yorùbá. ìgbà tó ń bá wọn bá lò gbà wọn bá wọn jà wọ́n jọ ń ṣe ní tùbínùbí wọ́n jọ ń ṣe wọ́n fọgbọ́n bá wọn ṣe wọ́n bá wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́gbọ́n so àwọn náà ṣe kan tí wọ́n àwọn oníṣẹ̀ṣe bá wọn jàjà tí wọ́n àwọn náà ṣe tí wọ́n ní wọ́n kọ́ tí wọ́n bá wọn jà wọ́n bá wọn ṣe ní tì àwọn náà ṣe ìmọ̀ táwọn náà ní làwọn náà ń lò. ìgbà wo ni Islam wọ ilẹ̀ Yorùbá ìgbà wo ni Islam wọ wákàtí méjì ti pé. agbọ́dọ̀ ọdún mẹ́jọ ẹ ṣeun. ọlọ́run aṣọ àgbà ẹ lọ. mo kí ogun wa akábọ̀. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ báwo mi là ṣe.